títún láyé mi kò dáwọ́ dúró. Àánú ni mo rí gbà. Ó ṣohun títún láyé mi kò dáwọ́ dúró. Aráyé ẹ wá bá mi yọ̀. Ó ṣohun títún láyé mi kò dáwọ́ dúró. Àánú ni mo rí gbà. Ó ṣohun títún láyé mi kò dáwọ́ dúró. Aráyé ẹ wá bá mi yọ̀. Ó ṣohun títún láyé mi kò dáwọ́ dúró. Àánú ni mo rí gbà. Ó ṣohun tuntun láyé mi kò dáwọ́ dúró. Aráyé ẹ wá bá mi yọ̀. Ó dára, yéyé, ó dára. Olúwa ó dára, yéyé, ó dára. Gbéga, 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 ó dára o. Olúwa ó dára, yéyé, ó dára. Olúwa ó dára, yéyé ó dára. Olúwa ó dára, yéyé ó dára. Gbéga, 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 gbéga ó dára o. Olúwa ó dára, yéyé ó dára. Èmi dúpẹ́ mo forí balẹ̀ mórí bàbá. Èmi dúpẹ́ mo forí balẹ̀ mórí bàbá. Èmi dúpẹ́ mo forí balẹ̀ mórí bàbá. Bàbá bàbá, yọ̀rọ̀ bàbá. Bàbá broda, ẹ̀fẹ̀ broda o, ọlọ́ba yóyóyóyó. Àbíyọ̀ kò sí. Bàbá bàbá, yọ̀yọ̀yọ̀yọ̀. Kábíyèsí ló dá ayé, fẹ̀fẹ̀ ló dá ọ̀run. Òun lọ́ba lórí ohun gbogbo. Kábíyọ̀ òsì, Kábíyèsí ọba gbogbo ayé. Ọba ẹ ṣé gan. Kábíyèsí Ọba gbogbo ayé. Ọba ẹ ṣé gan. èmi ò rí orí o, Ọlọ́run mi, ṣùgbọ́n mo ríṣẹ́ rẹ̀ láyé mi. Èmi ò rí orí o, Ọlọ́run mi, ṣùgbọ́n mo ríṣẹ́ rẹ̀ láyé mi. Alákàtún wáṣọ Ọlọ́run mi, ìfẹ́ wa. Alákàtún wáṣọ Ọlọ́run mi, ìfẹ́ wa. Èmi ò rí orí o, Ọlọ́run mi, ṣùgbọ́n mo ríṣẹ́ rẹ̀ láyé mi. Èmi ò rí orí o, Ọlọ́run mi, ṣùgbọ́n mo ríṣẹ́ rẹ̀ láyé mi. Aláfàsọ̀rọ̀ Ọlọ́run mi, ìfẹ́ wa.
ẹwà. Ojúmọ́ ti ní mo yọ̀ ọ́. Àtìlẹ́yìn tójúmọ́ ti ní mo yọ̀ ọ́. Ojúmọ́ ti ní mo yọ̀ ọ́. Àtìlẹ́yìn tójúmọ́ ti ní mo yọ̀ ọ́. Ògo wa rèé o, sára rẹ̀ rèé. Ògo wa rèé o, sára rẹ̀ rèé. Ọba tó gbàjọba lẹ̀ ọba, sára rẹ̀ rèé. Ọba tó gbàjọba lẹ̀ ọba, sára rẹ̀ rèé. Ògo wa rèé o, sára rẹ̀ rèé. Ògo wa rèé o, sára rẹ̀ rèé. Ọba tó gbàjọba lẹ̀ ọba, sára rẹ̀ rèé. Ọba tó gbàjọba lẹ̀ ọba, sára rẹ̀ rèé. Ẹtí ẹ̀bà ayé mi ẹ̀bà tẹ̀síwájú. 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 Alabama yìí, Alabama dẹ́ka, Alabama yìí, bí kò ṣe Jésù ọba. Alabama yìí, Alabama dẹ́ka, Alabama yìí, bí kò ṣe Jésù ọba. Alabama yìí, Alabama dẹ́ka, Alabama yìí, bí kò ṣe Jésù ọba. Alabama yìí, Alabama gbéga, Alabama yìí, bí kò ṣe Jésù ọba. Ìyọ̀lá ògo ni fún ọ, agbára àti ìfẹ́ tirẹ̀. Ẹgbẹ̀rún àwọn kò tó yíyọ, àwòrán àdúrà wa. Ìyọ̀lá ògo ni fún ọ, agbára àti ìfẹ́ tirẹ̀. Ẹgbẹ̀rún àwọn kò tó yíyọ, àwòrán àdúrà wa. Oṣòro Jésù, Ọlọ́run ayọ̀ wa, oṣòro Jésù, àwọn máa ń yọ bàbá pọ̀fẹ́sà mú wá fún ọ. Oṣòro Jésù, àwọn máa ń yọ, oṣòro Jésù, Ọlọ́run ayọ̀ wa, oṣòro Jésù, àwọn máa ń yọ bàbá pọ̀fẹ́sà mú wá fún ọ. O ṣeun, 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 o. Èmi yóò máa yọ̀, èmi yóò máa gbé ọba. Ìwọ sáàmù ṣàtìlẹ́yìn mi, èmi yóò máa gbé ọba. Èmi yóò máa yọ̀, èmi yóò máa gbé ọba. Ìwọ sáàmù ṣàtìlẹ́yìn mi, èmi yóò máa gbé ọba. Èmi yóò máa yọ̀, èmi yóò máa gbé ọba. Ìwọ sáàmù ṣàtìlẹ́yìn mi, èmi yóò máa gbé ọba. Èmi yóò máa yọ̀, èmi yóò máa gbé ọba. Ìwọ sáàmù ṣàtìlẹ́yìn mi, èmi yóò máa gbé ọba. Ní orúkọ Jésù, ní orúkọ Jésù, ayérayé bàbá ọmọ ẹ̀mí mímọ́, gbogbogbò ìyàn lálàdá padà sọ́dọ̀ rẹ fún oore ọ̀fẹ́ láti àtún rí gbà ní ọ̀tun, fún dídára rẹ sí wa ní ojoojúmọ́ ní òrèdóòrè. Bàbá, ipá àti agbára rẹ, àṣẹ àti títóbi rẹ, iṣẹ́ ìyanu iṣẹ́ agbára rẹ ni
èyí tí ó tún mú wa kó nínú àwọn ọ̀sẹ̀ mìíràn tó kọjá lọ, èyí tí ó tún wá wọnú ọ̀sẹ̀ tuntun mìíràn, èyí tí a tún wà nù ẹ̀ lọ́wọ́lọ́wọ́ báyìí láti àná aṣọ wípé ó ṣe gba ọpẹ́ àti ìyìn Olúwa, nítorí pé ìwọ tún ìrìn àjò tuntun bẹ̀rẹ̀ pẹ̀lú wa, ó tún bẹ̀rẹ̀ sí mú àánà wọnú ayé tuntun mìíràn lọ, inú àjò tuntun mìíràn lọ, èyí tó lóògùn tó dára jùlọ ju táwọn èyí tí àti ìrìn bọ̀ lọ, aṣọ wípé ó ṣe gba ọpẹ́ àti ìyìn Bàbá fún gbogbo àwọn ohun àrà rere ayọ̀ tuntun rere tí wọ́n tún ti bẹ̀rẹ̀ ṣíṣe nínú ayé ní kọ̀ọ̀kan wa, bẹ̀rẹ̀ láti orin, bẹ̀rẹ̀ láti inú ọ̀rọ̀ rẹ, láti mọ bá wa sọ, láti mọ agbóhùn rẹ, bẹ̀rẹ̀ láti inú àdúrà wa àti láti mọ gbàdúrà wa àti láti mọ dá wa lóhùn béèrè wa, bẹ̀rẹ̀ láti orí ohun gbogbo rere ayọ̀ nípa ṣíṣẹ́gun fún wa, nípa gbígbé wa ró, nípa ṣíṣe gbogbo ọ̀nà wa nílẹ̀ àti nípa dá gbogbo kóló ayé wa padà. Aṣọ wípé ṣé ayérayé bàbá gba ọpẹ́ àti ìyìn títí la ó mọ yìn ọ́ láti mọ gbórúkọ rẹ ga. A béèrè fún ọ̀tun àánú, oore ọ̀fẹ́ àti ìyọ́nú rẹ bàbá, ṣàánú fún wa, dárí gbogbo ẹ̀ṣẹ̀ wa jì wá, sọ wá di mímọ́. Bá ti ń tẹ̀síwájú nínú ìrìn àjò ọ̀sẹ̀ yìí bàbá, èyí ní ọ̀sẹ̀ tó gbẹ̀yìn nínú oṣù yìí, nítorí pé ìwọ lọ́lọ́run alágbára jùlọ tí gbogbo ọ̀nà tó fi jẹ́ Ọlọ́run, yá jẹ́rìí agbára inú ayé wa nínú ìrìn àjò ọ̀sẹ̀ yìí. Ọ̀rọ̀ rẹ ó yá jẹ́ kó mú ayé wa gbàgbára ọ̀tun ju tàti wá lọ, jẹ́ kó mú ayé wa wọnú rere ọ̀tun ju tàti wá lọ nípasẹ̀ ọ̀rọ̀ rẹ. Ó yá jẹ́ kí gbogbo ayé pátápátá ní igun mẹ́rin àgbára ayé láì kù síbi kan lọ, jẹ́ kó mọ rí ògo, ọlá, ẹwà àti tóbi rẹ nínú ayé ẹnì kọ̀ọ̀kan wa àti nínú ayé gbogbo àwọn tí wọ́n gbọ́ wa tí wọ́n wà pẹ̀lú Olúwa. Kó ògo yóò sì mọ jẹ́ tirẹ̀. Ó ṣe nítorí pé ìtì rí bẹ́ẹ̀, nítorí pé pẹ̀lú agbára rẹ àní á fi la ìrìn àjò ọ̀sẹ̀ já, á fi la ìrìn àjò oṣù yìí já, á sì bọ́ sínú oṣù tuntun ní ìdàlá àrídẹ́kùnrẹ́rẹ́ fún àwọn ìyìn ọjọ́ méjì tó parí oṣù, ìyìn ọjọ́ mẹ́ta tó bẹ̀rẹ̀ oṣù. Ìjẹ́ pé nípa agbára àti àṣẹ rẹ ìwọ yóò tún dá wa láre nínú rẹ, ìwọ yóò sì tún mú aṣọ gbogbo nínú ìfẹ́ láì múni àkàndá, nítorí pé wọ́n ti ya gbogbo àwọn ọjọ́ wọ̀nyí sí mímọ́ ṣáájú ọjọ́ òní. Aṣọ wípé ṣe gba ọpẹ́ àti ìyìn, ògo ní fún orúkọ rẹ. A gbàdúrà ní orúkọ Jésù Kristi Olúwa wa. Àmín, àmín, àmín ní orúkọ Jésù. Amen. Àtẹ̀síwájú nínú ìwé Jeremiah orí kejì ẹsẹ̀ 5 sí dé 8 bọ̀bẹ̀ sí ní ka ọ̀rọ̀ Ọlọ́run. Báyìí ni Olúwa wí. Àṣedédé wo ni àwọn bàbá yín rí lọ́wọ́ mi tí wọ́n lọ jìnnà kúrò lọ́dọ̀ mi, tí wọ́n sì tẹ̀lé asán, tí wọ́n sì di ènìyàn asán? Bẹ́ẹ̀ ni wọn kò sì wí pé níbo ni Ọlọ́run wa wà tí ó mú wa gòkè láti ilẹ̀ Íjíbítì wá, tí ó mú wa rìn nínú ijù, nínú ilẹ̀ pẹ̀tẹ́lẹ̀ àti ihò, nínú ilẹ̀ gbígbẹ àti òjìji ikú, nínú ilẹ̀ tí ènìyàn kò là kọjá àti níbi tí ènìyàn kò tẹ̀dó sí. Èmi sì mú yín wá sí ilẹ̀ ọgbà èso láti jẹ èso rẹ̀ àti ìre rẹ̀, ṣùgbọ́n ẹ̀yin wọ inú rẹ̀, ẹ sì bà ilẹ̀ mi jẹ́, ẹ sì sọ ogún mi di ohun ìríra. Àwọn àlùfáà kò wí pé níbo ni Olúwa wà, àti àwọn tí ó mú òfin lọ́wọ́ kò mọ̀ mí. Àwọn olùṣọ́ sì ń ṣẹ̀ sí mi, àti àwọn wòlíì sọ àsọtẹ́lẹ̀ nípa Báálì, wọ́n sì ń tẹ̀lé ohun tí kò lérè. Amen. Orí ẹsẹ̀ 6 láti gbé dànù dúró ní ìjọ sátidé yẹn ìjẹta wípé bẹ́ẹ̀ ni wọn kò sì wípé níbo ni Ọlọ́run wa wà. Nígbà tí wàhálà dé, nígbà tí dààmú dé, nígbà tí fòró dé, nígbà tí wọ́n bẹ̀rẹ̀ sí ní ìlàkọjá àti ìrírí wàhálà oríṣiríṣi, àwọn bàbá wọ̀nyí, àwọn bàbá ìṣáájú, wọ́n gbàgbé Ọlọ́run, wọ́n pa Ọlọ́run tì. Wọ́n ti gbàgbé wípé Ọlọ́run kan ló jẹ́ agbára wọn débi tí wọ́n dé. Ọlọ́run kan ló jẹ́ agbára wọn tí wọ́n fi ṣe gbogbo tí wọ́n ṣe. Ọlọ́run kan ló jẹ́ agbára wọn tí wọ́n fi dà tí wọ́n dà àti wọ́n fi di tí wọ́n fi ní ohun gbogbo tí wọ́n ní, tí wọ́n fi jẹ́ ohun gbogbo tí wọ́n jẹ́. Kí ni wọ́n wá ṣe? Wọ́n wò wípé wàhálà yìí ti pọ̀ jù, ìnira yìí ti pọ̀ jù, wọ́n wá ń fẹ́ nǹkan tí ó rọrùn ní ìrètí wípé kí ni Ọlọ́run dáhùn kú pé ẹni tó mú àwọn débi tó dé yìí
àwọn òkú rí bí kúkúrú ni bí gígùn ni bí pupa ni wọ́n wá tọ̀ àwọn awọ agbára lọ níbi tí wọ́n ti mọ ẹni táwọn bá sọ̀rọ̀ bó ló ṣe rí sókú rẹ̀ àbọ̀gà ènìyàn àbí wín láti lọ gba agbára á rí pé àti ibẹ̀ ni wọ́n ti ṣe kíni wọ́n ti bí ègún àti májẹ̀mú ìran nítorí pé kíni ibi tí wọ́n wá agbára lọ àwọn ikọ̀ àti ìrújú Sátánì ni wọ́n so wọ́n lọ wá agbára nínú igbó àwọn kan nínú òkúta àwọn kan lórí àpáta àwọn kan níbi gbogbo kálukú lọ bí tó wù ẹlòmíì níbi omi ló ti lọ gba agbára tiẹ̀ ibi tí kálukú mọ̀ ní kálukú lọ láti lọ wá agbára ló bí èmi ni wípé ègún àti àwọn májẹ̀mú ìran ilẹ̀ fi rí wípé àwọn kan bẹ̀ wọ́n bọ òkúta àwọn kan bọ igi àwọn kan bọ ìpè àti omi àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ kálukú sáà ní tí kálukú ń bọ nínú ilé wọn so àwọn àjẹrùn tí wọ́n lọ bá pàdé àwọn ni wọ́n mú wọn lọ́sàn wọn jẹni tí ó ń bọ àwọn nǹkan tí wọ́n lè mọ fojú rí so ó sì tẹ́ wọn lọ́rùn gbà náà wípé kí ni báyìí ó ní mọ̀sán wípé àwọn rí tí àwọn képe so wọ́n sì sọ́dọ̀ ọlọ́run gangan tó wá jẹ́ ẹlẹ́dàá ọ̀run àtayé tó mú wọn láti jẹ́ ènìyàn ní àwòrán ara rẹ̀ wọ́n sọ pé kò ní pàtàgbà láti gbà wọn nítorí pé wọn mọ rí lójú kò rojú eléwé ní èkejì tí wọ́n bá ń béèrè kan ọgbọ́ kọ̀gbọ́ wọn kò sí kí ni wọn kò mọ̀ so àwọn afẹ́ni tí ọmọ rí lójú kò rojú number 1 number 2 wọ́n fẹ́ jẹ́ pé tí àwọn bá béèrè kan lọ́wọ́ rẹ̀ yóò sì mọ sí fáwọn ní ojú ẹsẹ̀ ẹ sì mọ̀ ọlọ́run táwọn wò yìí ọlọ́run kan tó dára ni wá ọlọ́run kan tó fẹ́ràn gbogbo tó dá ni ọlọ́run kan tó jólóòtọ́ àti olódodo ni ọlọ́run wa ń ṣe so ọlọ́run yìí tó bá béèrè kan lọ́wọ́ rẹ̀ kò lè sọ pé torí nǹkan yẹn o ti nídìí rẹ̀ yóò gbèrè lọ́wọ́ lójú ẹsẹ̀ gbàgà no rárá yóò kọ́kọ́ wò ná ṣé nǹkan yẹn tó bá tì ọ́ lọ́wọ́ ní ìsìn ṣé ó lè mójútó number 1 number 2 ṣé nǹkan tó béèrè yẹn ṣé nǹkan tó tọ́ sí ọ ni láti ní nítorí pé tí ẹ bá ṣe nǹkan tó tọ́ sí ọ tó bá ní yóò tún lọ jẹ́ wàhálà mi àti ẹrù mi àti àjàgàrà mi sí ọlọ́run so ọlọ́run yóò kọ́kọ́ gbé ilé yẹn wò tó bá rí pé kì í ṣe nǹkan tó tọ́ sí ọ kò ní fi fún ọ kò sí bó ṣe fẹ́ kéèpé tó ṣùgbọ́n kan ní wípé yọjọ́ kó di mímọ̀ fún wípé èyí tó ń béèrè yẹn kì í ṣe nǹkan tó yẹ kó béèrè nítorí pé kò tọ́ sí ọ láti ní fún àǹfààní àti àlàáfíà ara rẹ bẹ́ẹ̀ náà ni omi tó bá béèrè tí ọba ti fún ọ tó sì tọ́ sí ọ ó ajẹ́ wípé kí ni àwọn nǹkan kan bẹ tó gbọ́dọ̀ palẹ̀mọ́ kú lójú ọ̀nà náà kó ló pé nǹkan yóò tẹ̀ lọ́wọ́ nítorí pé àwọn ogun kan bẹ tí ọba ti ṣẹ̀ tó bá fi lè tẹ̀ lọ́wọ́ mo fẹ́ sọ fún ọ wípé nǹkan yẹn kò ní pẹ́ tó fi bàjẹ́ mọ́ lọ́wọ́ kọ́ máa bàjẹ́ mọ́ lọ́wọ́ ṣùgbọ́n kó yẹ pé nǹkan yẹn yóò tún máa di ohun kan tẹ́ pé yóò mọ sọ ọ́ jẹni tí ọmọ fọwọ́ ara rẹ̀ fa ogun sínú ayé ara rẹ̀ amen nítorí pé kí ni àwọn nǹkan púpọ̀ ń bẹ tí a máa ń bèèrè lọ́wọ́ Ọlọ́run tó jẹ́ wípé kí ni òye àti ìlò rẹ̀ kò tí ì sí fún wa kìí ṣe pé à ń là nílò dáadáa ṣùgbọ́n ó ní bó ṣe ká lò wọ́n ọ̀nà náà tó yẹ ká gbà láti fi lò wọ́n ṣùgbọ́n nítorí wípé a kò ní òye rẹ̀ àwọn fún wọn lo inú kan nígbà tó jẹ́ wípé àwọn kan bẹ jẹ́ pé èèyàn gbọ́dọ̀ lo inú kan pẹ̀lú wọn inú kan tí wọ́n bá lò pẹ̀lú wọn báyìí èèyàn gbọ́dọ̀ máa lò pẹ̀lú idà Ọlọ́run idà mùjẹmùjẹ Ọlọ́run idà tí kò láàánú tí kò lé tutù tí kò gbé tutù ló yẹ kí ọmọ fi lò ṣùgbọ́n nígbà tó yẹ pé àwa sì ní àmọ́ ń dún lórí wípé kí ni ìfẹ́ Ọlọ́run fẹ́ràn mi kẹjẹ gẹ́gẹ́ bí ara rẹ̀ orí rẹ̀ làwa dúró lórí so àwa àmọ́ lò pẹ̀lú gbogbo èèyàn láì mú idà dání so eléyìí ọmọ mú ìpalára bá ayé wa tó bá ti rí báwọn ìwọ kan náà ló tó àpàrà mọ́ okùn sí Ọlọ́run wípé kí ní àǹfààní kan tó fún mi tẹ́ kó tó di wàhálà sí mi ní àgbàdà Ọlọ́run ò sì fẹ́ jẹ̀bi ẹnìkankan ìtọ́tún dàbí rẹ̀ ni wípé gbogbo àwọn tí wọ́n bá jẹ́ èèyàn fẹ́ rẹ̀ kì í fẹ́ kí wọ́n mọ kábàámọ̀ ibi lórí gbogbo tí òun bá ṣe fún wọn kí ni tí ó wá sí yóò àkọ́kọ́ fi àsìkò kò dáyàn dúró láti mọ́ fi nǹkan yẹn fún yàn títí tí gbogbo nǹkan tó lè mú kí ọmọ kábàámọ̀ bí lórí nǹkan tó yàn béèrè yẹn títí gbogbo nǹkan yẹn yóò fi yanjú wọn tán nígbà tó bá wá yanjú wọn tán tó bá tó àkókò láti fi kàn yàn yóò àfikàn yàn nínú àwọn kan tí ó yanjú ara rẹ̀ náà ni wípé àwọn kan bẹ̀tẹ̀ pé wọ́n gbọ́dọ̀ kú náà kó ló pé nǹkan tó ń béèrè yọ tẹ̀ lọ́wọ́ àwọn kan bẹ̀tẹ̀ pé wọ́n gbọ́dọ̀ wọnú àìsàn tẹ́ pé wọn ò ní sàn nínú rẹ̀ láíláí kó ló pé nǹkan yẹn ó tẹ̀ lọ́wọ́ nítorí pé ní ọ̀gá táwọn yẹn bá sì ń bẹ láyé tí nǹkan yẹn bá ń tẹ̀ lọ́wọ́ kò sí àní-àní ọmọ tí wàhálà kan bọ́ ní wàhálà kan ní òní gbádùn kan yẹn bẹ́ẹ̀ ni àwọn kan bẹ tí wọ́n wà lálàáfíà
òní nínú dídùn lórí nǹkan yẹn nítorí wọ́n jẹ́ ẹrù àti wàhálà àti ṣòro fún ọ. Bẹ́ẹ̀ ni àwọn kan bẹ́ẹ̀ jẹ́ pé ọyọ kọ́ yẹra fún ṣùgbọ́n òní lóye àti yẹra fún wọn nípa wípé kí ni ìwọ mọ̀ fi inú kan àti ìfẹ́ Ọlọ́run bá gbogbo ènìyàn ṣe. Ṣùgbọ́n nípa dídá dúró tọ́lọ́run ó dá o dúró láti mọ́ tètè fún ọ ní nǹkan yẹn yóò fún ọ yóò mọ̀ tì ọ sí àwọn kankan èyí yóò mọ̀ sí ọ níyè wípé ẹnìkan yìí tó bá ní o àwọn ìgbésẹ̀ tó gbọ́dọ̀ gbé ni títí nígbà tó bá mọ gbogbo ẹ̀kọ́ yẹn tó gba gbogbo ẹ̀kọ́ yẹn tí gbogbo ẹ̀kọ́ yẹn bá yọ ìgbà yẹn láti ṣẹ̀ṣẹ̀ mọ́ fi nǹkan yẹn lé ọ lọ́wọ́ ìgbà yẹn láti ṣẹ̀ṣẹ̀ kó nǹkan yẹn sí ìkàwọ́ rẹ ó ti mọ̀ pé ó ti ní òye nípa rẹ̀ so nígbà tí olóòbá mọ̀ lò ọ wà mọ̀ gbégbèsè gbótàgbótè wípé àwọn tí wọ́n fẹ́ fi títí wọn kó báyẹn tí wọ́n bá ti rí wọn ó ti mọ bó ló ṣe mọ yẹra fún nítorí pé Ọlọ́run ti fi àṣírí wọn hàn ọ́ ṣáájú kí o tó kó àwọn nǹkan yẹn lé lọ́wọ́ àwọn tí wọ́n pé tí wọ́n bá lọ́wọ́ èèyàn nìkan ni wọ́n wú wọn lórí ìyẹn àwọn tí wọ́n pè ní ọwọ́ epo là ń bá nílá àti ìbánilá tẹ̀jẹ̀ gbogbo àwọn wọ̀nyí ó ti dá gbogbo àwọn èèyàn mọ̀ tó jẹ́ pé táwọn yẹn bá ti ń dé ó ti mọ ìgbésẹ̀ tó mọ̀ gbé pẹ̀lú ẹnì kọ̀ọ̀kan wọn àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ so ara àwọn ìdí tọ́lọ́ fi máa ń dá nǹkan dúró lọ́pọ̀lọpọ̀ gbà nígbà tí yẹn bá béèrè nǹkan lọ́wọ́ ẹ̀ tí èéfín fún yàn òun nìyí so gẹ́gẹ́ bí a ṣe fi dájú pé dáhùn dúró ní ìjẹjọ mo tún padà wá sórí rẹ̀ ìtọ́tọ̀ wípé kí ni kò sí bí nǹkan yẹn ṣe lè lo tó kò sí bí a ṣe lè mọ gbogbo nǹkan tó lọ́dọ̀ Ọlọ́run ẹ má jẹ́ kó sú wa ẹ má jẹ́ kó rẹ̀ wá ẹ má jẹ́ ká kárí ọkàn ẹ má jẹ́ kó ohunkóhun kan kó sí wa lọ́dà bí kó asínà kó ní agbárí wa ẹnikẹ́ni oṣù gbọ́dọ̀ kó ọ̀rọ̀ kọ́rọ̀ sí wa lágbárí ká gbà láti wá sọ wípé kí ni a kò níwájú Ọlọ́run láti tọ àwọn ohun asán lọ ìtí ọ̀sán wá di ohun asán ní orúkọ Jésù Kristi agbára àti ẹ̀mí mímọ́ tá a nílò láti lè mọ dún níwájú Ọlọ́run ní gbogbo gbà tá a fi ní kò níwájú Ọlọ́run láti tó ohun asán lọ tí yóò sọ wá di ohun asán ní orúkọ Jésù Ọlọ́run yóò kún wa fa agbára yẹn agbára tá a sì nílò tá a fi mọ bọ́ lọ́wọ́ gbogbo àwọn tí wọ́n mọ̀ síyàn lọ́nà láti tó ohun asán lọ kó níwájú Ọlọ́run ìtìmọ́ tí yẹn fi mọ́ tó ohun asán Ọlọ́run agbára tí mo borí wọn Ọlọ́run yóò gbé wọ wa Ọlọ́run sì sọ wá di náà jọlọ́run mọ́ àwọn ẹbí yẹn lọ́wọ́ ní orúkọ Jésù Kristi Olúwa wa síwájú ó ní bẹ́ẹ̀ ni wọn kò sì wí pé níbo ni Ọlọ́run wà nígbà tí ìṣòro bá dé tí wàhálà bá ti fẹ́ mú wa lómi kò sẹ́ni méjì rẹ̀ káfíń pé Olúwa níbo lójú rẹ̀ wà Ọlọ́run rántí ìlérí àti májẹ̀mú rẹ̀ fún ayé mi nítorí sọ nípa tèmi ní pé èrò àlàáfíà ló ní sí mi kì í ṣe ibi kì í ṣe búburú èrò ló ní sí mi máa rán létí ọ̀rọ̀ rẹ̀ ìdí tó jẹ́ kó ṣe pàtàkì tí mo kà lọ́rọ̀ Ọlọ́run ọ̀rọ̀ rẹ̀ ní wípé kí ni ìbùkún ni fún mi nígbà tí wọ́n bá jáde tèmi bá kíyèsí ọ̀rọ̀ tí mo ṣe ń palẹ̀ àti tí mo ṣe ń pamọ́ tí mo ṣe ń rin gẹ́gẹ́ bí ìfẹ́ rẹ̀ ìbùkún ni fún nígbà tí wọ́n ìbùkún ni fún àwọn wọlé ìbùkún ni fún gbogbo tí ń ṣe tèmi àtẹ́tí kọ́ nípa tèmi wípé kí ni nítòótọ́ ilé àtàní ọmọ tọ̀bílẹ̀ lójà ní gbogbo èmi kì í yọ ẹgbẹ́ yẹn ti pé èmi ó sì mọ gbé Olúwa onínú rẹ̀ ní ojoojúmọ́ èmi ó sì mọ yin orúkọ ológo nípa fi títóbi rẹ̀ hàn bẹ́ẹ̀ ni àtẹ́tí kọ́ pé èmi ò ní kì í yóò kú ikọ̀ bí kò ṣe yíyẹ kí mi lè bá àmọ́ ròyìn títóbi iṣẹ́ agbára rẹ̀ ìyẹn nìkan kọ́ àtẹ́tí kọ́ wípé ìwọ tẹ́tẹ́ bẹ̀rẹ̀ sílẹ̀ níwájú mi lójú àwọn tàbí ó sì dòrò lómi aago mi sì kún àkùnwọ́ tí lẹ̀ ìjọ túmọ̀ sí pé kì yóò ṣe ẹnìkan tí yóò ṣe mí níbi níṣojú àwọn ọ̀tá níṣojú àwọn níbi èmi ọmọ níláárí ìmọ̀ ní ìgbéga ẹ̀sìn mọ́ ní àṣírí ayọ̀ ohun rere so gbogbo nǹkan wàhálà ìdààmú wọ̀nyí kì í ṣe tèmi Olúwa mọ̀ sí dàgbèdà mọ̀ sí wò mí níran so ó yẹ ká máa rántí Ọlọ́run nígbà tá a bá la àwọn ìṣòro kan kọjá nígbà tá a bá la àwọn wàhálà kan kọjá kò sí bí sùn yẹn sì lè le tó ó yẹ ká máa rántí Ọlọ́run èyí ni àwọn bàbá wa ìṣáájú wọn ò ṣe ìtẹ́lẹ̀ pé wọ́n fi sí kíni wọ́n fi kó níwájú Ọlọ́run wọ́n sì tọ́ ohun asán lọ kò yẹ kí tiwa kó rí bẹ́ẹ̀ nítorí pé Ọlọ́run fún èmi àti ẹ̀yin ní oore ọ̀fẹ́ láti lè mọ bó ni èèyàn ṣe ń bẹ̀rẹ̀ fún agbára àti ẹ̀mí mímọ́ láti lè jàǹfààní oore ọ̀fẹ́ nípa ikú àti àjíǹde Jésù Kristi so fún ìdí èyí ẹ jẹ́ ká ṣe kíni ká jí lójú oorun nígbà tí àwọn bàbá wa àǹfààní àti lè sọ pé à ń ka Bíbélì kò tí ì sí gbà náà àǹfààní àti kẹ́kọ̀ọ́ ọ̀rọ̀ Ọlọ́run kò tí ì sí gbà náà mo gbélé náà tó ń kó ara nǹkan tí ó tún jẹ́ káwọn gangan fúnra wọn kí wọ́n tún tètè sàkó níwájú Ọlọ́run ṣùgbọ́n èmi àti ẹ lónìí àǹfààní àti mọ kànú ọ̀rọ̀ Ọlọ́run ti wà àǹfààní àti mọ sànú ọ̀rọ̀ Ọlọ́run ti wà àǹfààní àti mọ jíròrò ọ̀rọ̀ Ọlọ́run ti wà so ìdó túmọ̀ sí wípé kí ni kò yẹ ká dàbí àwọn tí gbà ní tí wọ́n kó níwájú Ọlọ́run tí wọ́n rìn lọ láti tọ́ lọ́mọ ṣùgbọ́n ó yẹ ká jẹ́ni tó fi gbogbo àwa ojú rí Ọlọ́run láti mọ sọ wípé Olúwa níbo ló wà mo nídìí ìrànlọ́wọ́ rẹ̀ amen síwájú tí a gbọ́dọ̀ mọ̀ rántí pé òun ló mú wa kó nínú gbogbo wa láti dààmú wa tàfi débi tá a dé lónìí ìyẹn láti inú oyún tí débi tá a dé yìí agbára rẹ̀ ni òun ni a gbọ́dọ̀ mọ̀ rántí wọ̀nyí ibi tí àwọn èèyàn ti rí jẹ tí wọn ti rí mu àwa sì ń rí jẹ àwa sì ń rí mu kì í ṣe pé àwọn yẹn tí wọn ò rí jẹ tí wọn ò rí mu yẹn kì í ṣe pé wọ́n ṣe Ọlọ́run kì í ṣe pé wọ́n burú kì í ṣe pé wọ́n ò lẹ́wà kì í ṣe pé a sàn jù wọ́n lọ ṣùgbọ́n àánú àti ìrọ̀fẹ́ la rí gbà
Ọlọ́run tó wá fẹ́ wa tí ò tó títí wa bí àwọn ti yẹn ó yẹ ká lè fẹ́ mí ìmoore hàn sí, ó yẹ ká lè mọ̀ pé Ọlọ́run yẹn ó sì wà síbẹ̀ pẹ̀lú wa nítorí pé òun ló sọ̀rọ̀ wípé lábẹ́ bó ti wù kó le tó òun kì yóò fi wá sílẹ̀, òun sì máa jẹ́ agbára fún wa. Ẹ jẹ́ ká máa rántí ilé ìwọ̀nyí láti mọ tẹ̀síwájú nínú ìfẹ́ Ọlọ́run, láti mọ wá ojú rere Ọlọ́run nígbà gbogbo. So ẹ jẹ́ ká máa rántí wípé tí ó bá sí Ọlọ́run a lè rí jẹ, a lè rí mu, a lè rí ná, a lè rí aṣọ wọ̀, a lè rí bàtà wọ̀, a lè rí légbé. Bẹ́ẹ̀ gẹ́gẹ́ bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ ti ń pè gbogbo ìrìn àjò wa tá à ń rìn òun a lè mọ rìn náà ká mọ rìn bọ̀ ní ayọ̀ àtàlàfíà. A mọ̀ rí ọ̀pọ̀lọpọ̀ àwọn ìjákulẹ̀ àti àwọn ìṣòro lóríṣiríṣi, ìjọ pé àwọn ìṣòro yẹn yóò sì mọ borí wa. Àmọ́ kòtò tí wọ́n gbẹ́lẹ̀ tí gbogbo àwọn ibi tá à ń là kọjá lọ, ọpẹ́lọpẹ́ Ọlọ́run lára mi, ọpẹ́lọpẹ́ Ọlọ́run lára rẹ, ọpẹ́lọpẹ́ Ọlọ́run lára ẹnì kọ̀ọ̀kan wa la fi lọ tàfi já sí kòtò ayé, la fi lọ tàfi bọ̀ tàfi já sí kòtò ayé. Ọ̀pọ̀lọpọ̀ ní àwọn ọ̀nà táwọn èèyàn ti gbé tí wọ́n ti dẹ tàkùté sílẹ̀ fún wa láti ṣe kíni, láti bá tiwa jẹ́, láti fi ẹ̀sùn kan wa. Ọlọ́run ló ń kó wa yọ ìgbà tá à ń sùn ẹ̀ka mọ̀ ọ́n ti gbọ́ Ọlọ́run ni. So èyí ni dábàjọ tó fi jẹ́ wípé kíni gbogbo yòówù kó wù tó bá ṣẹlẹ̀ ẹ̀ka mọ̀ ọ́n ti wípé Ọlọ́run sì ń láyé. Gbogbo yòówù tá a máa là kọjá ẹ̀ka mọ̀ ọ́n ti wípé kíni Ọlọ́run ló yẹ ká mọ̀ dojúkọ láti mọ̀ kégbè pé Olúwa ṣàánú fún mi, gbà mí, dá mi láre. Nọ́mbà 1 ká kọ́ dá gbogbo ògo padà sọ́dọ̀ rẹ̀ fún ibi tó ràn wá lọ́wọ́ dé àti ibi títí mú wa bọ̀. Ká tún dúpẹ́ lọ́wọ́ rẹ̀ fún ibi tí mú wa lọ, ká ti bèrè fún ìdáríjì ẹ̀ṣẹ̀, ká wájà ayé wa. Ó sì kọ́ mọ̀ jẹ́ pé bóyá àwa láti gbé ìgbésẹ̀ tí ó yẹ ká gbé àbí àwa láti rìnrìn tí ó yẹ ká rìn, èyí tó mú kí a wà nínú ìṣòro wọ̀nyí. Ká wá ojú rere rẹ̀ lẹ́yìn rẹ̀, ká wá mọ̀ kí pé fún ìrànlọ́wọ́ àti fún àtìlẹ́yìn síwájú. Amen. Amen. Síwájú ó tún sọ wípé èmi sì mú yín wá sí ilẹ̀ ọgbà èso láti jẹ èso rẹ̀ àti ire rẹ̀, ṣùgbọ́n ẹ̀yin wọ inú rẹ̀ ẹ sì bà ilẹ̀ mi jẹ́, ẹ sì sọ ogún mi di ohun ìríra. Ìyẹn táwọn bàbá wa ṣe lọ́jọ́ kìíní àná nìyẹn. Nígbà tọ́lọ̀ mú ọ̀pọ̀lọpọ̀ wọn jáde kúrò nínú aginjù, nínú wàhálà, nínú ìdààmú tó mú wọn wá, wọn wá sọ sínú ilẹ̀ ọgbà àjàrà èyí tó léso tó ní kí kálukọ́ mọ jẹ kọ́ mọ ọmọ tí ó sì wàhálà. Àwọn èèyàn ṣe kíni, wọ́n pa ilẹ̀ yẹn jẹ́. Ogun Ọlọ́run wọ́n ṣe kíni, wọ́n sọdọ̀ ohun ìríra, wọ́n sọdọ̀ ohun ẹ̀gbin, wọ́n sọdọ̀ kàkìtàn. Èmi àti ẹ jẹ́ ká yí padà gẹ́gẹ́ bí ìwé Róòmù ti sọ, ẹ jẹ́ ká paradà. Amen. Ẹ jẹ́ ká paradà ní èrònú wa ní titun. Ẹ má jẹ́ ká tọ ipa tí àwọn bàbá ìṣáájú tọ̀, ẹ má jẹ́ ká tẹsẹ̀ bọ bàtà táwọn bàbá ìṣáájú bọ́ sílẹ̀, ẹ má jẹ́ ká mú ọ̀nà tí àwọn bàbá ìṣáájú mú ìtọ́jẹ́ wípé kíni wọ́n bà ọgbà àjàrà Ọlọ́run jẹ́ nípa kíni, nípa wíwá agbára lọ sọ́dọ̀ àwọn òkùnkùn, àwọn ìjọba Sátánì tí wọ́n sì sọ di ohun tí wọ́n fi ń ṣe Ọlọ́run wọn tí wọ́n gbé kalẹ̀ tí wọ́n sì ń bọ ní ọ̀sán àti lóru. A rí pé nípa eléyìí kíni tó bẹ̀rẹ̀ ṣiṣẹ́ ọ̀nà wọn gbà fi bà ilé Ọlọ́run jẹ́ tí wọ́n sì bà ọgbà àjàrà rẹ̀ jẹ́. Òun ni wípé kíni àwọn òòṣà yẹn wọn ò béèrè fún ẹ̀jẹ̀ màlúù, wọn ò béèrè fún ẹ̀jẹ̀ ẹyẹlé, ẹ̀jẹ̀ adìẹ, ṣùgbọ́n odidi ẹ̀mí èèyàn làwọn òòṣà yẹn ń béèrè fún. So wọ́n wá ń pa ènìyàn, wọ́n fi àwọn ènìyàn rúbọ. Ara àwọn nǹkan tí wọ́n fi bà ilé Ọlọ́run jẹ́ nìyí, ara nǹkan tí wọ́n fi bà ọgbà àjàrà Ọlọ́run jẹ́ nìyí, ara nǹkan tí wọ́n fi bà gbogbo tí Ọlọ́run fi síkàwé ènìyàn láti mójútó òun náà nìyí. Ìyẹn tí wọ́n á kọ́ dípò kí wọ́n á tó máa fi ìfẹ́ Ọlọ́run hàn àwọn ènìyàn láti mọ mú káwọn èèyàn kí wọ́n mọ̀ wà lálàáfíà. Kí ni wọ́n tún ṣe? Wọ́n tún kọ́ àwọn ènìyàn láti mọ tẹ ara wọn, wọ́n máa ń gbógun ti ara wọn. Bí ọ̀kan ṣe ń gbé ẹ̀kan lẹ́sẹ̀ lọ́kàn mọ́ sáà kan lórí. Wọ́n fi oró yin oró, wọ́n fi búburú san búburú. Kò wá sí ẹ̀mí ìdáríjì kankan lọ́dọ̀ ẹni kankan. Àwọn ọ̀nà tí wọ́n fi gbà bà ọgbà àjàrà Ọlọ́run jẹ́ nìyí. Àwọn ọ̀nà tí wọ́n bá fi sọ ogun Ọlọ́run di ohun ìríra nìyí. Èmi àti ẹ lónìí, ṣé èèyàn máa sọ ogun Ọlọ́run di ohun ìríra? Ṣé èèyàn máa tẹ̀síwájú láti máa balẹ̀ Ọlọ́run jẹ́ bí àwọn bàbá ìṣáájú ti bẹ̀rẹ̀ sí ní ṣe bí wọ́n ṣe ṣe títí wọn? Ìwọ náà bíra rẹ léèrè, ṣé ìgbésẹ̀ àwọn bàbá ìṣáájú gbé tí Ọlọ́run mú wọn wá sínú ọgbà pé kí wọ́n máa mójútó, kí wọ́n máa ró, kí wọ́n máa tọ́jú rẹ̀, tí wọ́n kọ̀ tí wọ́n ró, tí wọ́n ṣe kíni, tí wọ́n bàjẹ́, tí wọ́n sọ di ohun ìríra, ohun ogun Ọlọ́run.
nígbà tó lọ ní kí wọ́n máa mójútó kó lè kí gbogbo ayé kó lè jẹ ẹni tí wọ́n lè máa fi ògo àti ìfọ́ Ọlọ́run ṣùgbọ́n àwọn aṣọ gbogbo ayé di ẹni tó jẹ́ pé kí ni ń kùn sí Ọlọ́run ń rí Ọlọ́run gẹ́gẹ́ bí ẹni wípé kí ni Ọlọ́run yìí sọ Ọlọ́run mọ́ ṣùgbọ́n kí ni wọ́n ṣe wọ́n fi àwọn òòṣà àwọn òkúta àwọn igi tọ́lọ́ ní kí ọmọ ìjọba lé lórí wọ́n fi àwọn ènìyàn wípé òun lọ Ọlọ́run káwọn èèyàn máa bọ wọn dísìn àwọn kẹ́sì tó ń bẹ nínú rẹ̀ tí wọ́n ti ń tẹ̀síwájú nínú rẹ̀ tó yẹ pé dísìn wọn ò ṣetán láti fi tọ́lọ́run ṣe ṣùgbọ́n títí òrìṣà òun ni wọ́n fi ṣe sí èmi àti ẹ àsì lára wọn tí wọ́n pa ọgbà àjàrà Ọlọ́run jẹ́ béèrè ààrẹ léèrè yẹra rẹ wò kéde náà kí n bíra mi léèrè kí n sì yẹra mi wò kò yẹ kó rí bẹ́ẹ̀ tó bá fẹ́ jẹ́ ni tí ọmọ rí ògo Ọlọ́run tí ọmọ tí òrogo olù tí ọmọ rí ọwọ́ agbára Ọlọ́run nínú ayé rẹ̀ o gbọ́dọ̀ rí wípé kí ni ó sì lára àwọn tí wọ́n bà ọgbà àjàrà Ọlọ́run jẹ́ gẹ́gẹ́ bí àwọn tí ìṣáájú ṣe o gbọ́dọ̀ rí wípé kí ni ó sì lára àwọn tó jẹ́ wípé kí ni wọ́n mú ogun Ọlọ́run wọ́n sọ dohun ríra níwọ̀n bá tó bá ti jẹ́ tó jẹ́ wípé kí ni tí ò mọ fi ọ̀nà Ọlọ́run àwọn ènìyàn ṣùgbọ́n tó ń fi ọ̀nà búburú àwọn ènìyàn ó ti wà lára àwọn tó ń bà ọgbà àjàrà Ọlọ́run jẹ́ níwọ̀n bá tó bá jẹ́ ni tí ó ṣe kí ni tó mú àwọn mìíràn dùn láti mọ fògo fún Ọlọ́run ṣùgbọ́n tó jẹ́ pé kí ni ó mú ìbànújẹ́ wà lọ́kàn àwọn ènìyàn láti mọ mú àwọn ènìyàn láti mọ ṣiṣẹ́ ibi láti mọ dìtẹ̀ láti mọ wà búburú láti mọ kórè ọmọ ẹnìkejì láti mọ mú káwọn àwọn mìíràn àríkí wọn mọ lépa ọmọ ẹnìkejì láì dá mo fẹ́ sọ fún ọ wípé kí ni ó wà lára àwọn tó ń ba ogún rere Ọlọ́run jẹ́ tó sọ di ohun ìríra tó bá sì ti wà lára àwọn tí ó sọ ogún rere Ọlọ́run di ohun ìríra ó ń pẹ lábẹ́ àwọn tí ó wà nínú ìbínú Ọlọ́run kò ṣeé ṣe fún ọ láti bọ́ nínú ègún kò ṣeé ṣe fún ọ láti bọ́ lára àwọn májẹ̀mú ìran àti ègún ìran kò ṣeé ṣe kàkà bẹ́ẹ̀ o tún fi ègún kún ègún rẹ ni àti májẹ̀mú ìran o tún fi kún un sí ju tàtẹ̀yìnwá lọ ni yẹn pé wàhálà rẹ o tún fi wàhálà kún wàhálà rẹ ni kò lè dínkù yọmọ pọ̀ sí lójoojúmọ́ ni nítorí pé kí ni àwọn ọ̀nà tó tọ́ yẹn àwọn tí wọ́n bẹ níbẹ̀ àwọn asán ni wọ́n sì mọ sọ̀rọ̀ náà tó wọn asán nígbà gbogbo nítorí wọ́n dàbí rẹ̀ ni wípé wọ́n sì ń yá ọ́ lò lọ́wọ́lọ́wọ́ ni tó bá jẹ́ àkókò kan tí wọ́n bá nílò rẹ̀ mọ́ tó bá ti rí wípé àwọn ti ju ọmú tán kò wúlò fáwọn mọ́ àwọn kan náà ni wọ́n sì kíni o wọ́n yin Ọlọ́run pa amen tí wọ́n bá sì yin Ọlọ́run pa kò sí àní-àní kò sí ìjọba ọ̀run fún ọ ìjọba kọ́ wípé ìrònúpìwàdà kò sí ní bojì tó bá ti kú kò sí ìrònúpìwàdà mọ́ ìgbà tó sì wà lókè pẹ̀ ni ìrònúpìwàdà sì wà so ní àkókò wọ̀nyí tètè ìrònúpìwàdà yí padà ní gbogbo ọ̀nà búburú rẹ̀ bẹ̀rẹ̀ sí ní ṣàtúnṣe ọgbà àjàrà Ọlọ́run àtàwọn èso tí ń bẹ ńbẹ̀ nítorí pé nínú ọgbà àjàrà Ọlọ́run yìí tọ́lọ̀ ń kó ẹnìkọ̀ọ̀kan wá sí láti mọ mójútó yìí ẹgbọ́n tó sọ nínú rẹ̀ ni ó nínú ọgbà àjàrà yìí òun kó wá síbẹ̀ láti máa jẹ èso rẹ̀ àti ire tí ń bẹ nínú rẹ̀ ó kó wá síbẹ̀ láti máa jẹ èso rẹ̀ àti gbogbo tó jẹ́ ire tí ń bẹ nínú rẹ̀ èyí tó túmọ̀ sí wípé nínú ayé yìí Ọlọ́run kó wá sínú ayé yìí láti máa jẹun láti máa mu láì ṣẹlẹ̀ àti láì dààmú èyí tó tún wá dàbí rẹ̀ ni wípé kí ni láti máa kó èrè ayọ̀ àtàlàfíà ìgbéga oore láti máa ní àṣírí ohun rere gbogbo láì mú ìnira kankan dání ṣùgbọ́n lónìí ńkọ́ ṣé à ń jẹ èso rẹ̀ bójá ìbò sí ẹ no sáà ń kóre bẹ̀ bójá ìbò sí ẹ no nítorí pé kí ni àwọn kan àwọn ẹni ìṣáájú wọ́n ti balẹ̀ jẹ́ so èmi àti ẹ nísìn ó yẹ ká lè ṣàtúnṣe rẹ̀ kí àwọn tí ń bọ̀ lẹ́yìn wa káwọn ò lè jẹ èso ilẹ̀ yẹn gẹ́gẹ́ bí ọ̀rọ̀ Ọlọ́run gẹ́gẹ́ bí ètí àti ìfẹ́ Ọlọ́run ètò tó dàbí rẹ̀ kí wọ́n tún lè kóre èso ilẹ̀ yẹn gẹ́gẹ́ bí ìfẹ́ Ọlọ́run àti èrò Ọlọ́run àwa gẹ́gẹ́ fúnra wa káwọn náà ká lè jẹ èso ilẹ̀ yẹn ká lè kó èrè ilẹ̀ yẹn gẹ́gẹ́ bí ìfẹ́ àti àṣẹ Ọlọ́run ètò wa jẹ́ babalá rẹ̀ ni wípé kí ni àwọn ẹni ìṣáájú wọ́n ti bà ogún rere Ọlọ́run jẹ́ àwa nísìn nígbà títí wa yìí àwa gbọ́dọ̀ ṣàtúnṣe rẹ̀ láti mú ogún rere Ọlọ́run yẹn kó padà bọ̀ sípò ju tìgbàgbà ní tìgbà àkọ́kọ́ lọ kí àwọn tí ń bọ̀ lẹ́yìn kí wọ́n mọ̀ bá káwá mọ̀ fi ìlànà lélẹ̀ yìí tó jẹ́ pé àwọn tí wọ́n tún ń bọ̀ lẹ́yìn náà àwọn náà wọ́n tún lè mọ̀ tẹ̀síwájú láti mọ̀ ṣàtúnṣe àwọn ogún rere Ọlọ́run láti mọ̀ mú kọ́ mọ̀ tẹ̀síwájú kọ́ mọ̀ gbòòrò kó sì mọ̀ dàgbà sí kó sì mọ̀ ṣoṣo rere sí ìdàtí wá lọ láti mọ̀ mú kí àwọn èso lẹ́yẹ kọ́ mọ̀ jẹ́ jíjẹ fún àlàáfíà àti
ìtẹ̀síwájú rere ènìyàn àti fún ìgbéga ènìyàn àti fún mú inú àwọn ènìyàn dùn. Bẹ́ẹ̀ ni káwọn èèyàn sì máa kó èrè ayọ̀ nínú oko rẹ̀ àbí nínú ọgbà yẹn. So iṣẹ́ tí ń bẹ lọ́fẹ̀ẹ́ mi àti láti ṣe nìyí, kì í ṣe pé láti darapọ̀ mọ́ àwọn bàbá ìjọ yẹn, láti tẹ̀sẹ̀ bọ́ bàtà tí wọ́n bọ́lẹ̀, láti wọ agbára tí wọ́n bọ́lẹ̀, láti mú ọ̀nà tí wọ́n mú yẹn, kì í ṣe nítorí pé kí ni ọ̀nà tí ò da, bàtà tí ò da, agbára tí wọ́n wọ̀ agbára tí ò da ni. So wọ́n ti wọ̀ wọ́n dá bọ́lẹ̀ ẹ̀tọ́ títí wò ní láti kí ni ìtọ́ túmọ̀ sí pé kò tọ́ sí èmi, kò tọ́ sí ọ, kò tọ́ sẹ́ni kankan nínú wa láti mọ̀ tọ̀ ohun tí ń jẹ́ òrìṣà, ẹbọ, ètùtù àti ológun àti aláwo kankan lọ. No, kò tọ́ sí wa. Ṣùgbọ́n ó tọ́ sí wa láti mọ wá ojú rere Ọlọ́run, láti mọ képe Ọlọ́run, láti mọ kẹ́kọ̀ọ́, láti mọ ṣàánú ọ̀rọ̀ Ọlọ́run, láti mọ wá ìfẹ́ Ọlọ́run rí. Tábà tó wá ṣe léwu tán káwá tó jẹ́ni tó fi ń kọ́ àwọn mìíràn, ká tó mọ mú wá ṣìṣe nínú ayé wa, láti mọ mú kí Ọlọ́run kó tó mọ wọn gbinlẹ̀, láti mọ gba ayé àwọn ènìyàn là, láti mọ mú ayé àwọn ènìyàn fọ̀ nínú ògo Ọlọ́run, láti mọ mú àwọn ènìyàn súnmọ́ Ọlọ́run ju bí wọ́n ti súnmọ́ Ọlọ́run tẹ́lẹ̀ lọ, láti mọ fáwọn èèyàn ní ìwúrí àti ní dídùn, láti mọ wá Ọlọ́run, láti mọ képe Ọlọ́run. Ṣùgbọ́n kì í ṣe láti mọ ní ìwúrí, láti mọ wá òrìṣà àtàgbàrá òkùnkùn káàkiri. So àwọn iṣẹ́ tí a ní nìyí. Nípa tá a bá ṣe bẹ́ẹ̀, a rí wípé kí ni ọgbà àjàrà tí àwọn bàbá ìṣáájú tí wọ́n bàjẹ́ ni, ọgbà àjàrà tí àwọn mọ̀mọ́ ìṣáájú tí wọ́n bàjẹ́ ni, à ń tún ṣe. Gbogbo èso bẹ́ẹ̀ tó ní ká mọ jẹ fún àlàáfíà ara wa, fún orí ayé wa yẹn, a rí pé kí ni èso yẹn à ń tóró láti wí pé kí èyí tí àwọn bàbá ti ṣe tí wọ́n ti bàjẹ́ yẹn kó lè kó níbẹ̀, ṣùgbọ́n kó lè so èso tuntun mìíràn. Láì jẹ́ pé kí èrè tó ní ká mọ kó nígbà yẹn kó di kíkó fún wa àti fún gbogbo àwọn tí wọ́n tó ń bọ̀ lẹ́yìn àti fún àwọn mìíràn náà. So nítorí túmọ̀ sí wípé èmi àti ibikíbi tá a bá dé, ẹ jẹ́ ká mọ jáwọ́ kọ́ṣe rere nípa gbígbé nínú òfin Ọlọ́run. Ọ̀rọ̀ wa, èrò wa, ìrìn wa, ìgbésẹ̀ wa kọjá èyí tó ṣe kí ni tó sọ nípa títóbi Ọlọ́run fún àwọn mìíràn, tó sì ké pe ìfẹ́ Ọlọ́run fún àwọn mìíràn, láti mọ mú àwọn mìíràn yí padà kó nínú àbúburú wọn, kó nínú ìwà àdára, à ń bú yẹn ni, à ń kẹ́gẹ́ nìyẹn ni, à ń sọ̀rọ̀ tí ọ̀dà sí ènìyàn ni, à ń bá ti ènìyàn jẹ́ ni, láti mọ yí wọn lọ́kàn padà. So ọ̀rọ̀ wa, ìrìn wa, ìgbésẹ̀ wa, ìgbé ayé wa lọ gbọ́dọ̀ ṣiṣẹ́ yẹn. Nígbà tá a bá ṣe àdìrí pé kí ni àtún ọgbà àjàrà Ọlọ́run ṣe, àti mú káwọn èso rẹ̀ kó di èso rere padà, àmú kí ìkórè bẹ̀ kó di ìkórè ayọ̀ padà, àti mú kí ogun Ọlọ́run tí ń ṣogun rere ni, tí wọ́n ti sọ di ohun èrè ni, kó padà di ohun ògo, ohun iyì, ohun ẹ̀yẹ padà níwájú Ọlọ́run. So ibi láti gbé dánu dúró lónìí ni, nítorí pé àkókò wa tó ti lọ púpọ̀. So nígbà tó bá dọ̀la àtúntẹ̀síwájú nínú ẹsẹ̀ kejì àti ẹsẹ̀ kẹjọ láti gbé dánu dúró yẹn. Nínú ẹsẹ̀ kejì pé àwọn àlùfáà kò wí pé níbo ni Olúwa wà, tí èmi pé àti èmi àwọn àlùfáà yẹn àwọn pásítọ̀ tó bá dọ̀la àmọ̀ tẹ̀síwájú nínú rẹ̀. Orúkọ Jésù lẹ́ẹ̀mẹ́ta jíde dúró. Olúwa mo dá gbogbo ògo padà sọ́dọ̀ rẹ̀ fún àǹfààní tó tún fún mi láti lè gbóhùn rẹ̀, láti lè gbọ́ ọ̀rọ̀ rẹ̀, láti lè mọ ìgbésẹ̀ tó yẹ kí n gbé, láti ṣàtúnṣe ọgbà àjàrà tí àwọn ènìyàn, àwọn bàbá ìṣáájú ti bàjẹ́ ni nípa sísákò níwájú rẹ̀. Bàbá gba ọpẹ́ àti àdúrà ọpẹ́ rẹ̀ dà ní orúkọ Jésù, ní orúkọ Jésù. Ayérayé bàbá ọmọ ẹ̀mí mímọ́, mo dá gbogbo ògo padà sọ́dọ̀ rẹ̀ fún oore ọ̀fẹ́ àtàwọn tí mo rí gbà láti lè gbọ́ ọ̀rọ̀ rẹ̀, láti lè gbóhùn rẹ̀, láti lè ní òye nípa àwọn ìgbésẹ̀ tó yẹ kí n gbé àtàwọn tó yẹ kí n ṣe, láti lè ṣàtúnṣe nípa mímú oko rẹ̀ ni, ọgbà rẹ̀ ni, èyí tí àwọn ènìyàn ìṣáájú ti bàjẹ́, láti lè mú padà bọ̀ sípò, láti lè ṣàtúnṣe rẹ̀. Ògo ni fún orúkọ rẹ̀, èyí ni fún orúkọ rẹ̀. Olúwa ọmọ ṣé o fún ìfẹ́ ńlá tó fi fẹ́ mi, àyè láti lè pè mí sí àkíyèsí, àti láti lè mú mi, láti lè sí mi níyè, àyè láti lè sí mi ní ojú, àti láti lè kọ́ mi, àyè láti lè mọ ohun tó yẹ kí n ṣe àti ìgbésẹ̀ tó yẹ kí n gbé, èyí tí èmi ò fi ní tẹsẹ̀ bọ́ọ̀lù bàtà kan náà, èyí tí àwọn ẹni ìṣáájú bọ́ sílẹ̀ ni, àbí aṣọ tí wọ́n bọ́ sí, àbí láti mọ tọ̀ ọ̀nà kan náà tí wọ́n tọ̀ àwọn ẹni ìṣáájú ni, tí wọ́n fi rìn kó níwájú, tí wọ́n fi tó wá sán ni. Olúwa ọmọ ṣé o, ológun jùlọ ó ṣe ìní fún orúkọ rẹ̀. A gba àdúrà ní orúkọ Jésù Kristi Olúwa wa. Àmín, àmín, àmín ní orúkọ Jésù. Orúkọ Jésù rẹ̀ mẹ́tọ́. Olúwa mo dúpẹ́ lọ́wọ́ rẹ̀ torí pé nínú ọ̀sẹ̀ tó kẹ́yìn oṣù kẹrin yìí, o tún bẹ̀rẹ̀ dédé dáadáa pẹ̀lú mi nínú ìrìnàjò ọ̀sẹ̀ yìí. Olúwa mo dá gbogbo ògo padà sọ́dọ̀ rẹ̀ pé nínú ìrìnàjò ọ̀sẹ̀ tó gbẹ̀yìn nínú oṣù kẹrin, mo rí àánú gbà, mo sì rí oore ọ̀fẹ́ gbà lójú rẹ̀, mo sì rí ojú rere pẹ̀lú. Tó bẹ́ẹ̀ jẹ́ pé ìwọ tó bẹ̀rẹ̀ rere, ìwọ tó bẹ̀rẹ̀ dáadáa pẹ̀lú mi láti mọ bá mi rìnrìn àjò ọ̀sẹ̀ yìí. Àdúrà ọpẹ́ rẹ̀ dà ní orúkọ Jésù, ní orúkọ Jésù.
ní orúkọ Jésù. Ayérayé bàbá mo dá gbogbo ògo padà sọ́dọ̀ rẹ fún oore ọ̀fẹ́ ńlá àti àánú gbà àti àánú ńlá ojú rere ńlá tí mo rí gbà lọ́dọ̀ rẹ, èyí tí wọ́n tó fi mú mi bẹ̀rẹ̀ ìrìn àjò ọ̀sẹ̀ tuntun mìíràn dáradára. Ìtọ́gbẹ̀yìn oṣù kẹrin, nítorí pé pẹ̀lú agbára rẹ ìwọ tó bá mi bẹ̀rẹ̀ ìrìn àjò ní rere, ìwọ tó bá mi bẹ̀rẹ̀ ìrìn àjò ní ayọ̀, ìwọ tó bá mi bẹ̀rẹ̀ ìrìn àjò ní àlàáfíà, ní ẹ̀kúnrẹ́rẹ́ àtúnṣẹ́gun. Ògo ló yẹ orúkọ rẹ bàbá, ògo ló yẹ orúkọ rẹ ọmọ, ògo ló yẹ orúkọ rẹ mímọ́. Á tóbi jù bàbá ọmọ ṣe o, á tóbi jù ológo jù o ṣe olórí ọ̀fẹ́ ìyìn ní fún orúkọ rẹ, ògo ní fún orúkọ rẹ. Ẹ̀mí àwọn wòlíì bàbá gba gbogbo ògo, Olúwa gba gbogbo ìyìn ní orúkọ Jésù. A gbàdúrà ní orúkọ Jésù Kristi Olúwa wa. Àmín 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 ní orúkọ Jésù. Tó pọ̀ orúkọ Jésù lẹ́ẹ̀mẹ́ta, Olúwa mo dá gbogbo ògo padà sọ́dọ̀ rẹ̀ èyí fún ohun rere ayọ̀ ńlá, ohun rere ayọ̀ ògo, ohun rere ayọ̀ abàmì ìtí kò ṣe ròyìn tán, èyí tí wọ́n tún ṣe nínú ayé mi nínú ìrìn àjò ọ̀sẹ̀, èyí tí wọ́n sì ti bẹ̀rẹ̀ láti òní lọ, èyí tí ó mú kí gbogbo yẹn kí wọ́n mọ rí mi, kí wọ́n sì mọ bá mi yọ̀ láti gbé orúkọ rẹ̀ ga, nítorí pé màá di ẹni tí ó bẹ̀rẹ̀ sí fọ̀ nínú ògo. Àdúrà rẹ̀ dà ní orúkọ Jésù, ní orúkọ Jésù, ní orúkọ Jésù Kristi. Ayérayé bàbá ọmọ ẹ̀mí mímọ́, mo dá gbogbo ògo yẹn lápadà sọ́dọ̀ rẹ̀ èyí fún ọ̀sẹ̀ tuntun mìíràn tá a wà nínú rẹ̀, èyí jẹ́ pé ìwọ tó ti bẹ̀rẹ̀ iṣẹ́ agbára iṣẹ́ ìyanu nínú ayé mi, tí wọ́n ti bẹ̀rẹ̀ ṣiṣẹ́ ohun rere ayọ̀ ńlá àní ohun rere ayọ̀ àbàmì, èyí tí ó sọ ayé mi di ayé tí gbogbo ènìyàn, èyí tí wọ́n mọ̀ darapọ̀ mọ́ mi láti yin orúkọ lóògùn láti gbóògùn rẹ̀ ga, èyí tó pé nínú ìrìn àjò ọ̀sẹ̀ yìí àní èmi wọnú ìrere mi náà, èmi wọnú ògo mi náà, gbogbo kò ṣeé ṣe ó di gbogbo tí ó ti bẹ̀rẹ̀ sí ti ṣe fún mi nípa agbára àti àṣẹ àti oore ọ̀fẹ́ àtàánú tó ga jùlọ. Mo sọ wípé o ṣe bàbá ọmọ ẹ̀mí mímọ́, ògo ní fún orúkọ rẹ bàbá, ògo ní fún orúkọ rẹ ọmọ. Ẹ̀dá àwọn wòlíì Ọlọ́run ayérayé ẹlẹ́dọ̀run àti ayé bàbá gba ọpẹ́, Olúwa gba ẹ̀yìn, Olúwa gba ọpẹ́, Olúwa gba ẹ̀yìn. A gbàdúrà ní orúkọ Jésù Kristi Olúwa wa. Àmín 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 ní orúkọ Jésù. Orúkọ Jésù lẹ́ẹ̀mẹ́ta. Olúwa àánú ni mo béèrè fún, bá ṣàánú fún mi dárí gbogbo ẹ̀ṣẹ̀ mi jì mí, sọ mí di mímọ́. Àdúrà rẹ̀ dà ní orúkọ Jésù Kristi, ní orúkọ Jésù Kristi. Ọlọ́run àánú ni mo béèrè fún, bàbá ṣàánú fún mi dárí gbogbo ẹ̀ṣẹ̀ mi jì mí, ó yá sọ mí di mímọ́ ní onírúurú ọ̀nà èyí tí mo ti gbà ṣètò wá ṣe bó níwájú rẹ. Mo béèrè fún oore ọ̀fẹ́ àtàánú rẹ tó ga jùlọ o, bàbá ṣíjú àánú rẹ wò mí, ó yá dáríjì mi, ó yá sọ mí di mímọ́ nínú oore ọ̀fẹ́ àtàánú rẹ tó ga jùlọ. Bàbá ṣàánú fún mi dárí gbogbo ẹ̀ṣẹ̀ mi jì mí, Olúwa sọ mí di mímọ́ láti òkè. Bàbá dárí gbogbo àṣìṣe mi jì mí, Olúwa sọ mí di mímọ́. Bójú wò lẹ láti òkè wá, bàbá dáríjì mi, sọ mí di mímọ́ nígbà a gbàdúrà ní orúkọ Jésù Kristi Olúwa wa. Àmín 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 ní orúkọ Jésù. Orúkọ Jésù lẹ́ẹ̀mẹ́ta. Ẹ̀jẹ̀ Jésù ni mo béèrè fún Ọlọ́run, ẹ̀jẹ̀ Jésù Kristi ni mo béèrè fún Ẹlẹ́dàá. Ó yá nínú oore ọ̀fẹ́ àtàánú rẹ̀ tó ga jùlọ, fi ẹ̀jẹ̀ Jésù pa gbogbo tí ń ṣàṣedédé mi rẹ́, fi ẹ̀jẹ̀ Jésù sọ mí di mímọ́, fi ẹ̀jẹ̀ Jésù dá mi láre ní gbogbo ọ̀nà. Àdúrà rẹ̀ dà ní orúkọ Jésù, ní orúkọ Jésù, ní orúkọ Jésù Kristi. Ayérayé bàbá ọmọ ẹ̀mí mímọ́, ẹ̀jẹ̀ Jésù Kristi ni mo béèrè fún bàbá, ẹ̀jẹ̀ Jésù Kristi ni mo béèrè fún Ẹlẹ́dàá. Àdé ẹ̀jẹ̀ Jésù Kristi èyí tó sọ̀rọ̀ gáfárì, Olúwa nínú àánú àti oore ọ̀fẹ́ rẹ̀, ó yá fi pa gbogbo tí ń ṣe àṣìṣe mi rẹ́, ó yá fi pa gbogbo tí ń ṣe àkọsílẹ̀ ẹ̀ṣẹ̀ mi rẹ́, ó yá fi ṣàánú fún mi, ó yá fi ẹ̀jẹ̀ Jésù Kristi dá mi láre ní gbogbo ọ̀nà. Àdé ẹ̀jẹ̀ Jésù yá fi dá mi láre ní gbogbo ọ̀nà, ẹ̀jẹ̀ Jésù yá fi dá mi láre ní gbogbo ọ̀nà, ẹ̀jẹ̀ Jésù yá fi sọ mí di mímọ́, àìní gbogbo yá fi Jésù sọ mí di mímọ́, àìní gbogbo yá fi Jésù sọ mí di mímọ́. Ọlọ́run oore ọ̀fẹ́, Ọlọ́run àánú, oore ọ̀fẹ́ àtàánú rẹ̀ ni mo béèrè fún bàbá. Olúwa nínú àánú àti oore ọ̀fẹ́ rẹ̀, ẹ̀jẹ̀ Jésù Kristi yá fi pa gbogbo ṣàkóso ẹ̀ṣẹ̀ mi rẹ́, ẹ̀jẹ̀ Jésù yá fi sọ mí di mímọ́, ẹ̀jẹ̀ Jésù yá fi dá mi láre ní gbogbo ọ̀nà. Ó yá kó a gbàdúrà ní orúkọ Jésù Kristi Olúwa wa. Àmín 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 ní orúkọ Jésù. Káwọ́ méjèèjì sókè. Olúwa kún mi fún ẹ̀mí mímọ́ àti agbára rẹ̀, èyí tó jẹ́ pé èmi ò fi lè mọ képe wọ Ọlọ́run nígbà gbogbo nípò kípò yòówù tí mo bá wà. Olúwa kún mi fún ẹ̀mí mímọ́ àti agbára rẹ̀, èyí tó jẹ́ pé ìtara láti lè mọ képe wọ Ọlọ́run nígbà gbogbo nípò kípò yòówù tí mo bá wà àti níbi yòówù tí mo bá wà yóò fi lè wà fún mi. Olúwa kún mi fún ẹ̀mí àti agbára rẹ̀. Àdúrà rẹ̀ dà ní orúkọ Jésù, ní orúkọ Jésù, ní orúkọ Jésù Kristi. Ayérayé bàbá mo béèrè fún ẹ̀mí mímọ́ àti agbára rẹ̀, èyí tí èmi fi lè mọ képe ọ́ ní gbogbo gbà, ní gbogbo àkókò, ní gbogbo rèdóre, àìní gbogbo yòókù kí lè bára mi, àìní ipò kí wọ́n yóò kí lè bára mi. Olúwa kún mi fún ẹ̀mí mímọ́ rẹ̀, Olúwa kún mi fún agbára, Olúwa kún mi fún ẹ̀mí mímọ́ rẹ̀, Olúwa kún mi fún agbára, Olúwa kún mi fún ẹ̀mí mímọ́ rẹ̀, iná ẹ̀mí mímọ́ àti agbára rẹ̀, èyí tí èmi fi lè mọ sí láti mọ képe wọ Ọlọ́run àlàyé nígbà gbogbo, àìní ọ̀sán àti lórí àìsàn àti àárẹ̀, àìní bí yòókù kí lè bára mi, àìní ipò kí wọ́n yóò kí lè bára mi. Olúwa kún mi fún ẹ̀mí mímọ́ àti agbára rẹ̀, Olúwa kún mi fún ẹ̀mí àti agbára rẹ̀. A gbàdúrà
ní orúkọ Jésù Kristi Olúwa wa. Àmín 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 ní orúkọ Jésù. Káwọ́ méjèèjì sókè. Olúwa kún mi fún ẹ̀mí mímọ́ àti agbára rẹ̀, èyí tí kì yóò ṣe ohunkóhun kan tí yóò lè ra mí níyè láti lè mọ képe wọ Ọlọ́run alààyè nígbà gbogbo, láti mọ wá ojú rere Ọlọ́run, ojú rere rẹ àti ìyọ́nú rẹ àti ìfẹ́ rẹ nígbà gbogbo. Àdúrà rẹ dà ní orúkọ Jésù, ní orúkọ Jésù, ní orúkọ Jésù Kristi. Ayérayé bàbá mo béèrè fún ẹ̀mí mímọ́ àti agbára rẹ láti òkè wá. Ó yá gbé wọ̀ mí ní odidi. Olúwa kún mi fún ẹ̀mí mímọ́ àti agbára rẹ ní odidi, èyí tí kì yóò ṣe ohunkóhun kan, àní tí yóò lè mú mi kúrò níwájú rẹ, èyí tí yóò lè ra mí níyè, àní láti lè mọ képe wọ Ọlọ́run alààyè nígbà gbogbo ní ọjọ́ gbogbo ní òrètóre, àní níbi gbogbo yóò kó òkè lè wà nípò kí òkè lè bára mi, èyí tí kì yóò ṣe ohunkóhun kan tí yóò lè dí mi lọ́wọ́, àní láti mọ wá ojú rẹ, àní láti mọ wá ìfẹ́ rẹ rè, àní láti mọ képe wọ Ọlọ́run alààyè, àní láti lè mọ ṣèfẹ́ rẹ. Bàbá iná ẹ̀mí mímọ́ àti agbára rẹ ni mo béèrè fún yá gbé wọ̀ mí lódìdí. Olúwa kún mi fún ẹ̀mí mímọ́ àti agbára rẹ ṣe, èyí tí kì yóò ṣe ohunkóhun kan, èyí tí yóò lè mú mi kúrò níwájú rẹ lábẹ́ bó ti wù kó rí, èyí tí kì yóò ṣe ohunkóhun kan, àyìn tí yóò lè mú mi jìnnà sí wọ Ọlọ́run alààyè, èyí tí yóò ṣe ohunkóhun kan tí yóò lè ra mí níyè, àyìn láti mọ képe wọ Ọlọ́run alààyè, àyìn láti mọ wá ìfẹ́ rẹ àti láti mọ ṣe wá kún fún ẹ̀mí àgbàrá rẹ. Agbàdúrà ní orúkọ Jésù Kristi Olúwa wa. Àmín 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 ní orúkọ Jésù. Orúkọ Jésù lẹ́ẹ̀mẹ́ta. Olúwa kún mi fún ẹ̀mí àti agbára rẹ. Ìgbà kẹta lélẹ́yìí o. Olúwa kún mi fún ẹ̀mí àti agbára rẹ, èyí tí èmi ò fi lè mọ borí gbogbo ète àti ìmọ̀ àrékérekè, èyí tí mo mú ní ṣìnà kò níwájú rẹ, èyí tí mo mú ní jìnnà sọ́dọ̀ rẹ tí wà sí níwájú wọ Ọlọ́run àlè, tí mo mú ní tí mo mú sọ̀nì ẹ̀dẹ̀ tí mo ń rìn kò níwájú rẹ lọ tọ̀ wọn asán lọ. Ìwọ̀n bẹ́ẹ̀ gbọ́ ìbá tí mo rí. Olúwa kún mi fún ẹ̀mí mímọ́ àti agbára rẹ, èyí tí èmi ò fi mọ borí gbogbo ìmọ̀kímọ̀, ètekéte, ìkórajọ kíkóra àjọpọ̀, èyí tí mo mú ní kúrò níwájú rẹ láti tọ̀ wọn asán lọ, èyí tí mo mú ní jìnnà sí wọ Ọlọ́run alààyè, èyí tí mo mú ní jìnnà sí ìfẹ́ wọ Ọlọ́run alààyè, èyí tí mo mú ní kúrò níwájú wọ Ọlọ́run alààyè. Kún mi fún ẹ̀mí àti agbára láti borí gbogbo àwọn ète àti àwọn àrékérekè wọ̀nyí àti gbogbo ìgbìmọ̀ bí wọ̀nyí. Àdúrà rẹ dà ní orúkọ Jésù, ní orúkọ Jésù, ní orúkọ Jésù Kristi. Alágbára gíga bàbá, iná ẹ̀mí mímọ́ àti agbára rẹ ni mo béèrè fún. Olúwa gbé wọ̀ mí lódìdí, èyí tí ọmọ mú, èyí tí mo fi mọ borí gbogbo ìmọ̀kímọ̀, ètekéte, ìgbìmọ̀kígbìmọ̀, gbogbo àwọn alárékérekè ni, èyí tí mo mú ní kúrò níwájú Ọlọ́run alààyè lọ jìnnà rere láti mọ tọ̀ wá sán lọ àbí láti mọ wó wá sán lọ. Olúwa iná ẹ̀mí mímọ́ àti agbára láti mọ borí wọn. Olúwa gbé wọ̀ mí, iná ẹ̀mí àti agbára láti mọ borí gbogbo àwọn ète àti àwọn àrékérekè àti gbogbo àwọn ìgbìmọ̀ bíni, èyí tí mo mú ní kúrò níwájú rẹ, èyí tí mo mú ní wá wọn asán lọ, èyí tí mo mú ní jìnnà sí wọ Ọlọ́run alààyè, èyí tí mo mú ní kúrò ní ìfẹ́ agbára tí láti mọ borí gbogbo wọn wátá. Olúwa gbé wọ̀ mí. Olúwa kún mi fún ẹ̀mí mímọ́ rẹ, Olúwa kún mi fún agbára rẹ, Olúwa kún mi fún ẹ̀mí mímọ́ rẹ, Olúwa kún mi fún agbára rẹ, Olúwa kún mi fún ẹ̀mí mímọ́ rẹ, Olúwa kún mi fún agbára rẹ. Agbàdúrà ní orúkọ Jésù Kristi Olúwa wa. Àmín 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 ní orúkọ Jésù. À ń lọ nígbà kẹrin. Olúwa kún mi fún ẹ̀mí mímọ́ àti agbára rẹ, èyí tí èmi ò fi lè mọ wá ojú rẹ ní gbogbo ọjọ́ ayé mi, tí èmi ò sì fi lè mọ ṣàfẹ́rí ìfẹ́ rẹ ní gbogbo ọjọ́ ayé mi, èyí tí èmi ò fi lè mọ rántí òfin rẹ tí sì mọ pa wọ́n mọ́ ní gbogbo ọjọ́ ayé mi. Àdúrà rẹ dà ní orúkọ Jésù, ní orúkọ Jésù, ní orúkọ Jésù Kristi. Ayérayé bàbá ọmọ ẹ̀mí mímọ́, mo béèrè fún iná ẹ̀mí mímọ́ àti agbára rẹ. Olúwa gbé wọ̀ mí lódìdí, èyí tí èmi fi mọ ṣàfẹ́rí ìfẹ́ rẹ ní ojoojúmọ́, èyí tí èmi fi mọ wá ojú rere nígbà gbogbo, èyí tí èmi fi mọ rìn nínú ìfẹ́ àti nínú ìdarí nínú ìtọ́lẹ̀ ní gbogbo ọjọ́ ayé mi, èyí tí èmi fi mọ wá òfin rẹ, èmi fi mọ ṣàṣàrò nínú òfin rẹ ní àárọ̀ ní ọ̀sán ní òwúrọ̀ àìsàn lásà rẹ, èyí tí àní èmi fi mọ pa òfin àti àṣà àti ìlànà rẹ mọ́, èyí tí èmi fi mọ wà lójú ọ̀rẹ́ ní gbogbo ọjọ́ ayé mi. Bàbá iná ẹ̀mí mímọ́ àti agbára rẹ ni mo béèrè fún. Olúwa gbé wọ̀ mí lódìdí, iná ẹ̀mí mímọ́ àti agbára rẹ ni mo béèrè. Olúwa gbé wọ̀ mí lódìdí, àní èyí tí èmi fi mọ ṣàfẹ́rí ìfẹ́ rẹ ní gbogbo ọjọ́ ayé mi, èyí tí èmi fi mọ ṣe gbogbo nínú ìlànà nínú tọ́ nítorí kọ̀ọ̀lẹ́ nínú ìlànà ní gbogbo ọjọ́ ayé mi, àní èyí tí èmi fi lè mọ rántí òfin rẹ ní gbogbo gbà, èyí tí èmi fi mọ ṣàrùn rẹ ní gbogbo gbà, àìláìsí màtíláṣẹ ní ọ̀sán àti ní òru, èyí tí èmi fi mọ wá ṣìṣe, èyí tí èmi fi mọ wá ojú rere rẹ àti àtìlẹ́yìn rẹ ní gbogbo gbà, èyí tí èmi fi ṣe gbogbo nínú tọ́ àti kọrin darí. Olúwa kún fún ẹ̀mí mímọ́ rẹ, Olúwa kún fún agbára rẹ, Olúwa kún fún ẹ̀mí mímọ́ rẹ, Olúwa kún fún agbára rẹ. Agbàdúrà ní orúkọ Jésù Kristi Olúwa wa. Àmín 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 ní orúkọ Jésù. À ń lọ nígbà karùn-ún. Káwọ́ méjèèjì sókè. Olúwa kún mi fún ẹ̀mí mímọ́ àti agbára rẹ, èyí tí èmi ò fi mọ tẹ̀lé gbogbo tí ń jẹ́ ègún àti májẹ̀mú ọ̀ràn pa tí sì mọ lọ́wọ́ lúlú, èyí tí mo fi mọ tẹ̀lé gbogbo tí ń jẹ́ àwọn alágbára ayé
àwọn tí wọ́n pera wọn ní agbára nínú ayé, àwọn tí wọ́n pera wọn ní ọ̀tá àwọn ènìyàn èyí tí mo fi mọ tẹ̀lé wọn bá tí sì mọ tẹ̀ wọ́n ní àtẹ̀pa àti àlọ́lù tí wọ́n sì mọ di ìlọ̀lù ní àtẹ̀lẹsẹ̀ mi. Olúwa kọ́ mi fún ẹ̀mí àtàgbára rẹ̀. Ìmọ̀ bóyá gbọ́n tí mo wí. Olúwa kọ́ mi fún ẹ̀mí àtàgbára rẹ̀ èyí tí mo fi mọ tẹ̀lé gbogbo àwọn tí wọ́n pera wọn lálágbára nínú ayé tí fi mọ tẹ̀lé wọn bá nítorí pé ìwọ nìkan lọ́lọ́run alágbára. Gbogbo àwọn tí wọ́n pera wọn ní ògún ègún àti májẹ̀mú ìran àní àti agbára àti ẹ̀mí mọ́ èyí tí fi mọ tẹ̀ wọ́n pa tí fi mọ tẹ̀lé wọn bá sì mọ tẹ̀ wọ́n pa tí wọ́n sì mọ di lọ́lọ́lọ́. Olúwa gbé wọ̀ mí ní odidi àdúrà rẹ̀ dà ní orúkọ Jésù, ní orúkọ Jésù, ní orúkọ Jésù oríṣi. Ayérayé bàbá ọlọ́run alágbára jùlọ iná ẹ̀mí mímọ́ àti agbára rẹ̀ mo bèrè agbéwò mi lódìdí àríkọ́ mi fún ẹ̀mí mímọ́ rẹ̀ ó yá kọ́ mi fún agbára rẹ̀ ó yá kọ́ mi fún ẹ̀mí mímọ́ rẹ̀ ó yá kọ́ mi fún agbára rẹ̀ èyí tí èmi ó fi mọ tẹ̀lé gbogbo àwọn tí wọ́n pèrè wọn lálágbára nínú ayé yìí bá èyí tí sì mọ tẹ̀ wọ́n pa látẹ̀ lọ́lúlú èyí tí wọ́n sì mọ lọ́lúlú pátápátá gbogbo tí jẹ́ ègún àti májẹ̀mú òran gbogbo tí jẹ́ àní ègún àti májẹ̀mú òran èyí tí mo fi mọ tẹ̀lé wọn bá tí sì mọ tẹ̀ wọ́n pa tí wọ́n sì mọ jùlọ Olúwa kójú bó fi jùlọ ló yá kọ́ mi fún ẹ̀mí mímọ́ rẹ̀ Olúwa kún mi fún agbára rẹ̀ iná ẹ̀mí mímọ́ àti agbára ni mo béèrè fún ayérayé bàbá ọmọ ẹ̀mí mímọ́ ooo látọkùnrin akún mi fún ẹ̀mí mímọ́ àti agbára rẹ̀ èyí tí mo fi mọ tẹ́lẹ̀ gbogbo àwọn tí wọ́n pèrè àwọn lálágbára nínú ayé yìí bá nítorí pé ìwọ nìkan lálágbára ìwọ nìkan ni Ọlọ́run kò sí Ọlọ́run kò sí alágbára kankan níbi kankan mọ́ àní orúkọ Jésù òrùsì iná ẹ̀mí mímọ́ àti agbára rẹ̀ èyí tí mo fi mọ rí àtìlẹ́yìn rẹ̀ ní gbogbo ọjọ́ ayé mi àyè láti mọ tẹ́lẹ̀ gbogbo àwọn tí wọ́n pèrè àwọn lálágbára nínú ayé yìí bá láti mọ tẹ́lẹ̀ gbogbo tí jẹ́ ègún àti májẹ̀mú rẹ̀ pa àti gbogbo ó sì mọ di ìlọlólú àìní àtẹlẹsẹ̀ mu Olúwa kún mi fún ẹ̀mí mímọ́ rẹ̀ Olúwa kún mi fún agbára rẹ̀ Olúwa kún mi fún ẹ̀mí mímọ́ rẹ̀ Olúwa kún mi fún agbára rẹ̀ Olúwa kún mi fún ẹ̀mí mímọ́ rẹ̀ Olúwa kún mi fún agbára rẹ̀. A gbàdúrà ní orúkọ Jésù Kristi Olúwa wa àmín 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 ní orúkọ Jésù. À ń lọ nígbà kẹfà káwọ́ méjèèjì sókè Olúwa kún mi fún ẹ̀mí mímọ́ àti agbára rẹ̀ èyí tí èmi ò fi lè mọ kóòrè ayọ̀ ní gbogbo ọ̀nà. Olúwa kún mi fún ẹ̀mí àti agbára rẹ̀ èyí tí èmi fi gba gbogbo tí ṣe tó mi àti ìpín mi padà lọ́wọ́ gbogbo ẹ̀yìn òun kò wù kó lè wà tí kò sì sẹ́nikẹ́ni tí ó yẹ̀ mí lọ́wọ́ wò nítorí pé ìwọ ni agbára àti àtìlẹ́yìn mi. Olúwa kún mi fún ẹ̀mí mímọ́ àti agbára rẹ̀ èyí tí mo fi mọ kóòrè ayọ̀ ní gbogbo ọ̀nà nígbà gbogbo lọ́jọ́ gbogbo nínú gbogbo tí mo máa ṣe èyí tí mo fi lè gba gbogbo tí ṣe ẹ̀tọ́ mi padà tí kò sẹ́ni tí ó yẹ̀ mí lọ́wọ́ wò lọ́wọ́ ẹni yòówù kó wù kó lè wà àti níbi yòówù kó wù kó lè wà. Olúwa kún mi fún ẹ̀mí àti agbára rẹ̀ àdúrà rẹ̀ dà ní orúkọ Jésù, ní orúkọ Jésù, ní orúkọ Jésù oríṣi. Ọlọ́run alágbára gíga bàbá iná ẹ̀mí mímọ́ àti agbára rẹ̀ ni mo béèrè fún o ó yá gbé wọ̀ mí ní odidi ó yá kọ́ mi fún ẹ̀mí mímọ́ àti agbára rẹ̀ ní odidi sẹ́ èyí tí èmi ò fi lè gba gbogbo tí ṣe kúrò àti ayé mi pàápàá èyí tí mo fi lè gba ògo mi pàápàá lọ́wọ́ ẹni yòówù kó wù kó lè wà níbi yòówù kó wù kó àlùkò pamọ́ sí àìní tí èmi ò fi mọ kóòrè ayọ̀ àìní gbogbo ọ̀nà níbi gbogbo nígbà gbogbo ọjọ́ gbogbo nínú gbogbo tí wọ́n máa ṣe. Olúwa kún mi fún ẹ̀mí mímọ́ rẹ̀ Olúwa kún mi fún agbára rẹ̀ Olúwa kún mi fún ẹ̀mí mímọ́ rẹ̀ Olúwa kún mi fún agbára rẹ̀ iná ẹ̀mí mímọ́ àti agbára ni mo béèrè fún bàbá ó yá gbé wọ̀ mí lódìdí àìní iná ẹ̀mí mímọ́ àti agbára ni mo béèrè fún ẹlẹ́dàá ó yá gbé wọ̀ mí lódìdí èyí tí èmi ò fi mọ kóòrè ayọ̀ ní gbogbo ọ̀nà mẹ́tí nínú gbogbo tí wọ́n máa ṣe nípa agbára àti ìrọ̀lọ́ àti àtìlẹ́yìn rẹ̀ èyí tí mo fi lè mọ gba gbogbo tí ṣe ẹ̀tọ́ mi àti ìpín mi àti ìrìn àti ògo mi padà lọ́wọ́ ẹni yòówù kó wù kó lè níbi yòówù kó wù kó wù tí ó máa kó pamọ́ sí àìnípa ìrọ̀lọ́ àti àtìlẹ́yìn rẹ̀. Olúwa kún mi fún ẹ̀mí mímọ́ àti agbára rẹ̀ bàbá ó yá kún mi fún ẹ̀mí àti agbára rẹ̀ lẹ́dà ó yá kún mi fún ẹ̀mí àti agbára rẹ̀ àtòbíjọ́ ní orúkọ Jésù. A gbàdúrà ní orúkọ Jésù Kristi Olúwa wa àmín 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 ní orúkọ Jésù. Káwọ́ méjèèjì sókè à ń lọ nígbà keje Olúwa kún mi fún ẹ̀mí mímọ́ àti agbára rẹ̀ mo ṣetán láti mú gbogbo tí ń ṣe ìran rere mi wá sí ìmúṣẹ mo ṣetán láti bí gbogbo oyún ara rere tí mo ní síkùn. Olúwa iná ẹ̀mí mímọ́ àti agbára rẹ̀ láti mú gbogbo tí ń ṣe ìran rere mi wá sí ìmúṣẹ láti bí gbogbo ohun rere àwọn ara rere tí ń bẹ nínú mi láì ní wàhálà àti ewu kankan nínú. Olúwa kún mi fún ẹ̀mí mímọ́ àti agbára rẹ̀ àdúrà rẹ̀ dà ní orúkọ Jésù, ní orúkọ Jésù, ní orúkọ Jésù oríṣi. Ayérayé bàbá ìwọ alágbára jùlọ láyé àti ní ọ̀run ó àní nẹ́ẹ̀mí mímọ́ àti agbára rẹ̀ mo bí agbóhùn mi lójijì. Olúwa kún mi fún nẹ́ẹ̀mí mímọ́ àti agbára rẹ̀ èmi ṣetán o àní láti mú gbogbo ìran rere mi wá sí ìmúṣẹ èmi ṣetán àní láti bí gbogbo oyún ara rere gbogbo tí ń bẹ nínú mi. Olúwa Ọlọ́run ayérayé ó yá nẹ́ẹ̀mí mímọ́ àti agbára rẹ̀ láti lè mú gbogbo láti bẹ̀rẹ̀ sí mú gbogbo ara rere mi wá sí ìmúṣẹ àní láti mọ bí gbogbo oyún rere ayọ̀ tí mo ní síkùn ni àyè ara rere tí mo ní síkùn ni
láì múlẹ̀ àkàkàdá Olúwa kún mi fún ẹ̀mí àtàgbára rẹ nípa ìtìlẹ̀ àṣẹ lọ́wọ́ ya kún mi fún ẹ̀mí àtàgbára rẹ iná ẹ̀mí mímọ́ àti agbára ni mo bèrè báyà gbé wọ̀ mí nídìí ọ̀yà kún mi fún ẹ̀mí mímọ́ àti agbára rẹ ní odidi sẹ́ èyí tí èmi fi lọ mú gbogbo ọ̀nà rere mi gbogbo wá sí mú ṣe láì múlẹ̀ àti ìdíwọ́ kan dání èyí tí èmi fi mọ bí gbogbo yún ara rere gbogbo ti bẹ nínú mi láì múlẹ̀ àti ìdíwọ́ kan dání èyí tí gbogbo kò ṣeéṣe ayé mi fi bẹ̀rẹ̀ sí jẹ́ ṣiṣẹ́ láì múlẹ̀ àkàrà àti ìwà àti wàhálà kan dání àti ìdíwọ́ kankan Olúwa kún mi fún ẹ̀mí mímọ́ Olúwa kún mi fún agbára rẹ Olúwa kún mi fún ẹ̀mí mímọ́ Olúwa kún mi fún agbára rẹ Olúwa kún mi fún ẹ̀mí mímọ́ Olúwa kún mi fún agbára rẹ iná ẹ̀mí mímọ́ àti agbára ni mo béèrè fún bàbá ọ̀yà gbé wọ̀ mí lójijì. A gba àdúrà ní orúkọ Jésù Kristi Olúwa wa àmín 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 ní orúkọ ti Jésù Kristi orúkọ Jésù lẹ́ẹ̀mẹ́ta bí ilẹ̀ ọjọ́ ní ṣe mọ́ ìtí ṣe Monday tó gbẹ̀yìn nínú oṣù kẹrin bí ilẹ̀ ọjọ́ ní ṣe mọ́ ti ń ṣe Monday tó gbẹ̀yìn nínú oṣù kẹrin ọ̀yà gbogbo tí ń ṣe ire ayọ̀ mi ẹbẹ̀ sí tó mi lọ́wọ́ ibo ni ibo lẹ́tọ̀ mi wà ibo ni ire ayọ̀ mi ibo lọ wà àníṣe bí a ṣe rí ìmọ́lẹ̀ ọjọ́ bí ilẹ̀ ọjọ́ ní ṣe mọ́ ètí ṣe Monday tó gbẹ̀yìn oṣù kẹrin ọ̀yà gbogbo tí ń ṣe ayé mi gbogbo tí ń ṣe ẹ̀tọ́ mi gbogbo tí ń ṣe ìpín mi ẹ̀kọ́ sí tó mi lọ́wọ́ gbogbo ẹ̀yin tẹ́ wà nídìí rẹ̀ ẹbẹ̀ sí yọ̀ọ̀dá rẹ̀ fún mi mo pa ní àṣẹ mi ò dára àdúrà rẹ̀ dà ní orúkọ Jésù ní orúkọ Jésù ní orúkọ Jésù Kristi ìjẹ́ mo pa láṣẹ ni o èmi ọ̀dà lábàá bí ilẹ̀ ọjọ́ ní ṣe mọ́ èyí ṣe Monday tó gbẹ̀yìn nínú oṣù kẹrin ọ̀yà gbogbo tí ń ṣe ẹ̀tọ́ mi ire mi ìpín mi gbogbo tí ń ṣe ògo mi àti àṣeyọrí mi ọ̀yà bẹ̀rẹ̀ sí tó mi lọ́wọ́ báyìí àìrí sí tó mi lọ́wọ́ báyìí èmi ò fẹ́ mọ owó ta ló wà èmi ò fẹ́ mọ lábẹ́ àkóso ta ló wà èmi ò fẹ́ mọ ibi tí àti ọmọ ṣùgbọ́n àṣẹ ọ̀rọ̀ Ọlọ́run ni èyí ní orúkọ Jésù Kristi ọ̀yà àìrí sí tó mi lọ́wọ́ padà gbogbo ìpadà ẹ̀bẹ̀rẹ̀ sí tó mi lọ́wọ́ padà ọ̀yà gbogbo ìpadà ẹ̀bẹ̀rẹ̀ sí tó mi wà àìrí ìpadà ẹ̀bẹ̀rẹ̀ sí tó mi lọ́wọ́ padà gbogbo ìpadà ẹ̀bẹ̀rẹ̀ sí tó mi lọ́wọ́ sẹ̀ àìrí ìpadà ẹ̀bẹ̀rẹ̀ sí tó mi lọ́wọ́ padà gbogbo tí ń ṣe ayé mi ẹ̀tọ́ mi ìpín mi ire ayé mi gbogbo ẹ̀bẹ̀rẹ̀ sí tó mi lọ́wọ́ padà ní orúkọ Jésù. A gba àdúrà ní orúkọ Jésù Kristi Olúwa wa àmín 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 ní orúkọ Jésù tó pọ̀ orúkọ Jésù lẹ́ẹ̀mẹ́ta àní bí ìlọ́jọ́ ní ṣe mọ́ tí ṣe Monday tó gbẹ̀yìn nínú oṣù kẹrin ẹ̀yin wo lẹ jẹ mí ní ohun rere ayọ̀ ẹ̀yin wo lẹ jẹ mí ní gbèsè ohun rere ayọ̀ ibi yòówù kó wù kẹwàá kọ̀ọ̀kan mi ibi yòówù kó wù kẹwàá kò sí kí ni kọ̀ọ̀kan mi ọ̀yà ẹ̀bẹ̀rẹ̀ sísan gbèsè ayọ̀ mi fún mi ẹni yòówù kó wù kẹ jẹ ibi yòówù kó wù kẹwàá gbogbo ẹ̀jẹ̀ jẹ mí ní gbèsè ohun rere ayọ̀ èyí dálábàámọ̀ pálásẹ̀ ni ọ̀yà ẹ̀bẹ̀rẹ̀ sísan gbogbo gbèsè ohun rere ayọ̀ mi fún mi báyìí láti àkókò lọ bí ilẹ̀ ọjọ́ ni ti ń ṣe Monday tó gbẹ̀yìn oṣù kẹrin ti bẹ̀rẹ̀ sí mọ́ àdúrà rẹ̀ dà ní orúkọ Jésù ní orúkọ Jésù ní orúkọ Jésù Kristi bí ilẹ̀ ọjọ́ ní ti mọ́ èyí tí ń ṣe Monday tó gbẹ̀yìn nínú oṣù kẹrin yìí ọ̀yà gbogbo ẹ̀yin tẹ́ jẹ́ mi ní gbèsè oríire ayọ̀ ibo lẹ wà ìyẹn ọkàn mi ìkílẹ̀ ń ṣe ìyẹn ọkàn mi ìjẹ́ mo pa ní àṣẹ ni nípa agbára àti májẹ̀mú ọ̀rọ̀ Ọlọ́run aláṣẹ ní orúkọ Jésù Kristi ọ̀yà ẹ̀bẹ̀rẹ̀ sísan gbogbo gbèsè oríire ayọ̀ mi fún mi gbogbo ẹ̀yin tẹ́ jẹ́ mi ní gbèsè oríire ayọ̀ ọ̀yà ẹ̀bẹ̀rẹ̀ sísan fún mi báyìí àní ẹ̀bẹ̀rẹ̀ sísan fún mi báyìí àní bí ilẹ̀ ọjọ́ ní ṣe mọ́ èyí tí ń ṣe Monday tó gbẹ̀yìn àní nínú oṣù kẹrin ẹ̀bẹ̀rẹ̀ sísan gbogbo gbèsè mi fún mi gbogbo ẹ̀yin tẹ́ jẹ́ mi ní gbèsè oríire ayọ̀ pátápátá àní àtọkùnrin àtúbẹ̀rẹ̀ àtàbáyé bí yóò kó kẹ́lẹ̀ wá ọ̀yà bẹ̀rẹ̀ sọ gbogbo gbèsè mi fún báyìí ọ̀yà bẹ̀rẹ̀ sọ gbogbo gbèsè mi fún báyìí èmi ọ̀dà àmọ́ padà ṣẹ ni o ní orúkọ Jésù bẹ̀rẹ̀ sọ gbogbo gbèsè mi fún mi ní orúkọ Jésù mọ́ pàṣẹ àní bẹ̀rẹ̀ sọ gbogbo gbèsè mi fún mi ọ̀yà bẹ̀rẹ̀ sọ gbogbo gbèsè mi fún mi ní orúkọ Jésù. A gba àdúrà ní orúkọ Jésù Kristi Olúwa wa àmín 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 ní orúkọ Jésù orúkọ Jésù lẹ́ẹ̀mẹ́ta bí a ṣe ń lo ọ̀sẹ̀ tó gbẹ̀yìn oṣù kẹrin lọ gbogbo tí ń ṣe eré ayé mi gbogbo tí ń ṣe ẹ̀tọ́ mi ọ̀yà ẹ bẹ̀rẹ̀ sí wọlé sí mi lára padà ọ̀run ṣeré ọ̀run gbéga mi gbogbo ṣí láì kù síbi kankan àdúrà rẹ̀ dà ní orúkọ Jésù ní orúkọ Jésù ní orúkọ Jésù Kristi bí a ti ń lo àní ọ̀sẹ̀ tó gbẹ̀yìn yìí nínú oṣù kẹrin yìí ọ̀yà gbogbo tí ń ṣe eré ayé mi gbogbo tí ń ṣe àṣeyọrí mi gbogbo tí ń ṣe ìgbéga mi gbogbo tí ń ṣe ògo mi ọ̀yà padà sínú ayé mi bẹ̀rẹ̀ sí wọlé sínú ayé mi padà ọ̀yà bẹ̀rẹ̀ sí wọlé sínú ayé mi padà ìrànlọ́wọ́ Ọlọ́run ìrànlọ́wọ́ ọ̀yà padà wọnú ayé mi wá gbogbo ọ̀run ṣeré mi pátápátá ọ̀yà ṣe pátápátá láì kù síbi kankan gbogbo ọ̀run ṣeré mi pátápátá ọ̀yà ṣe pátápátá àìrá
láì kù síbi kankan mo wí mo sọ bó tẹnu mọ́ àní ní orúkọ Jésù Kristi gbogbo tí ń ṣe ìrẹ́rẹ́rẹ́ mi àní gbogbo tí ń ṣe àṣírí ayọ̀ mi gbogbo tí ń ṣe ìrẹ́rẹ́ mi ibi gbogbo yóò padà pẹ̀lú ìṣúwọ́sùn ayé mi padà bẹ́ẹ̀ ṣe rìn àjò ọ̀sẹ̀ tó gbẹ̀yìn nínú oṣù kẹrin yìí ọ̀yà àní gbogbo tí ń ṣe ìrẹ́rẹ́rẹ́ mi àṣírí ayọ̀ mi pápátá gbogbo tí ń ṣe tó bá gbé ọ̀yà bẹ̀rẹ̀ sí wọlé sí mi lára padà ọ̀yà bẹ̀rẹ̀ sí wọlé sí mi lára padà ọ̀yà bẹ̀rẹ̀ sí wọlé padà ọ̀run sílẹ̀ mi gbogbo ọ̀yà sí ní orúkọ Jésù Kristi láì kù síbi kankan ọ̀run sílẹ̀ mi gbogbo ọ̀yà sí pápátá láì kù síbi kankan ní orúkọ Jésù Kristi ilé gbogbo ọ̀yà bẹ̀rẹ̀ sí tó mi lọ́wọ́ ní orúkọ Jésù agbàdúrà ní orúkọ Jésù Olúwa wa àmín 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 ní orúkọ Jésù orúkọ Jésù lẹ́ẹ̀mẹ́ta gbogbo ẹ̀yin olórí aláàánú olùrànlọ́wọ́ mi ibi gbogbo tẹ́ wà ẹgbẹ́ ọ̀rọ̀ Olúwa lẹ́nu mi mo súre sínú ayé yín ọmọ ìdààmú àti ikú àti ìdíwọ́ kankan àti ìnira mọ́ ẹ ṣí ìwé ìrántí kan mi ẹbẹ̀ sì jíṣẹ́ ayọ̀ mi fún mi láti mú gbogbo rere mi láti mú ṣe láti gbé mi ga láti sọ mi di ògo ńlá àti ògo ńlá ìtẹ́nikẹ́ni ló borí láti sọ mi dẹni òkè ìtí kò lè wálé mọ̀ láláì àdúrà rẹ̀ dà ní orúkọ Jésù ní orúkọ Jésù ní orúkọ Jésù Kristi gbogbo ẹ̀yin olóore aláàánú olùrànlọ́wọ́ mi alátìlẹ́yìn mi gẹ́gẹ́ bí àṣà àti ọ̀rọ̀ náà sì fìdí rẹ̀ múlẹ̀ ooo àní mo súre fún yín ọ̀run súre fún yín ayé yín ọmọ ìdààmú àti kóró àti òṣàṣì àti ìpọ́njú àti ìdíwọ́ kankan mọ́ kò sí ìdádúró àti ìnira kankan fún ayé yín mọ́ ayé yín wọnú ẹ̀rí àti ìyanu Ọlọ́run alààyè lọ níbi gbogbo yòówù kọ́ ìkẹrẹ wa ní orúkọ Jésù Kristi ọ̀yá àdẹ́bẹ̀rẹ̀ sí rántí mi sí rere ẹ̀yìn sí ìwé rántí ayọ̀ kan mi àdẹ́bẹ̀rẹ̀ sí rántí mi sí rere ọ̀yá àdẹ́bẹ̀rẹ̀ sí jíṣẹ́ ayọ̀ Ọlọ́run fún mi àdẹ́bẹ̀rẹ̀ yóò kó ẹ̀yẹ́bẹ̀ yóò kó ẹ̀bẹ̀ sí jíṣẹ́ ayọ̀ Ọlọ́run fún mi báyìí àyè láti sọ mi di ògo ńlá èyí tẹ́nikẹ́ni ò lè dojúkọ dé gbówó borí láti sọ mi di ògo ńlá èyí àyíṣẹ́ tí ó mọ̀ fọ́ tẹ́nikẹ́ni ò lè dáwọ́ bò tẹ́nikẹ́ni ò sì lè pa àyè láti sọ mi jẹ́ ní òkè tẹ́nikẹ́ni ò lè mú wálé mọ̀ láláì o láti mú gbogbo tí ń ṣe ìrẹ́rẹ́ ní pápátá wá sí ìmúṣẹ láti mú kí òògùn àti òtún jẹ́ tọ́lọ́ ju bó ṣe jẹ́ ti ọ̀nà ayé mi ọ̀yá àní gbogbo ẹ̀yin olórí aláàánú olùrànlọ́wọ́ àti láti lè ṣe mi àìgẹ́gẹ́ bẹ́ẹ̀ ò sì fìdí rẹ̀ múlẹ̀ láti bí mímọ́ láti ṣó níwá ọ̀yá àní ẹbẹ̀ sí gbárùkù sí mi báyìí àní ẹbẹ̀ sí ìrántí kan mi àbẹ̀ sí lọ́mú ṣiṣẹ́ kẹ́sì méjì sàyọ̀ mi fún mẹ́rin orúkọ Jésù Kristi agbàdúrà ní orúkọ Jésù Kristi Olúwa wa àmín 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 ní orúkọ Jésù gbogbo ẹ̀yin tẹ́ pẹ́ra ní ọ̀tá ayọ̀lẹ́nu anínára afogunjani ayé mi èmi ọ̀dà alábàámọ̀ pàdáṣe gẹ́gẹ́ bí àwọn tí wọ́n jẹ́ ọ̀tá ní ìgbàanì bí wọ́n ṣe parun láì sí àánú gbogbo yín pátápátá àti ẹ̀yin àtagbára yín ẹ parun láì sí àánú kankan àti oore ọ̀fẹ́ kankan àdúrà rẹ̀ dà ní orúkọ Jésù ní orúkọ Jésù ní orúkọ Jésù Kristi ó mo sọ̀rọ̀ àṣẹ tẹ̀lé mo wọ ọdún bájẹ̀ mọ́ àti agbára ọ̀rọ̀ Ọlọ́run tó kọ́ lọ́n gbé ọ̀rọ̀ rẹ̀ ga ju gbogbo orúkọ tá a fi ń gbé lọ gbogbo ẹ̀yin ẹ̀ tẹ́ pé ẹ̀ ń ti ọ̀tá gbogbo ẹ̀ tẹ́ pé ní ayọ̀lẹ́nu ànínára ayé mi gbogbo ẹ̀ tẹ́ pé ní apẹ́nilójú ayé mi àní afogunjá ayé mi afogunjá ṣé mi afogunjá ilé mi ní orúkọ Jésù Kristi gẹ́gẹ́ bí àwọn ọlọ́tẹ̀ ìgbàanì gẹ́gẹ́ bí àwọn ọ̀tá ìgbàanì gẹ́gẹ́ bí gbogbo wọn ṣe rún dànù tí gbogbo agbára wa tí gbogbo òye wọn tí kò ṣẹ́kù orúkọ ó yá mọ́ sọ̀rọ̀ àṣetẹ̀lẹ́ ẹ̀bẹ̀ sí rún dànù àní ṣòfò dànù láì sí àánú àti òròfẹ́ kankan fún yín gbogbo ìpàdé àní ẹkú dànù àní gbogbo ẹ̀yà ayọ̀lẹ́nu ayé mi gbogbo ẹ̀yà nínára ayé mi gbogbo ẹ̀yà fogunjá ayé mi gbogbo ẹ̀yà ọ̀rọ̀ta ayé mi gbogbo ẹ̀yìn tẹ́ dúró wípé àníṣe ẹ̀yọ́ mọ fogunjá nísà ni ẹ kò ní jábọ̀ ẹ kò sì ní tẹ̀yìn gbogbo ẹ̀yìn tẹ́ ti pinnu lọ́kàn wípé àní ẹ̀yọ́ pàtẹ́míjẹ́ kan lẹ́yìn ẹ̀yìn jẹ́ kí ní ìsinmi mo sì ní ìrere àní mi ọ̀dà lábàá o àní tó pa àwọn tí wọ́n dẹ̀wò nígbà kìíní àná gbogbo wọn ni wọ́n rún dànù tìlétìlé ti gbogbo agbára wọn ọ̀yá ní orúkọ Jésù Kristi ọ̀yá gbogbo ẹ̀yìn tẹ́ ìjìtẹ́ fún tẹ́ láti mọ ayé mi lọ láti mọ náà mi lára àní gbogbo ẹ̀yìn tẹ́ láti mọ ayé mi láti mọ ọyọ sẹ́mi àbí ìwà ìṣẹ́rọ̀ tàbí tìlé mi lẹ́nu ọ̀yá ẹ̀rún dànù láì sí àná àti gbogbo agbára àti gbogbo tí ó ṣe tìlé yín ní orúkọ Jésù agbàdúrà ní orúkọ Jésù Olúwa wa àmín 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 ní orúkọ Jésù orúkọ Jésù lẹ́ẹ̀mẹ́ta Ọlọ́run ìwọ tó ní gbogbogbò ẹ̀yà wá tó mọ gba gbogbogbò ju bó ṣe gba gbogbogbò lọ láàrin wa nínú ilé yìí ṣé kí ìjọba rẹ àṣẹ rẹ ilé mímọ́ rẹ wà láàyè kó tó mọ fara bó ṣe fara kó tó mọ fọjú bó ṣe fọ lọ àdúrà rẹ dà ní orúkọ Jésù ní orúkọ Jésù ayé rẹ ìbàbọ̀ ọmọ ẹ̀mí mímọ́ ìwọ tó bá tó ní gbogbo ògo àti ìyìn tó ṣe gba gbogbo ògo láti ilẹ̀ wá láti ọdún gbọ́nràn wákàtí wa bàbá wàá túbọ̀ mọ gba gbogbo bó ṣe gba gbogbo ògo lọ wàá túbọ̀ jẹ́ agbára rẹ bó ṣe jẹ́ agbára rẹ wàá túbọ̀ fi wà láyé rẹ ju bó ṣe fi hàn lọ Olúwa jẹ́ kí gbogbo ògo kó túbọ̀ jẹ́ tẹ̀ bó ṣe jẹ́ tẹ̀ ní gbogbo ọ̀nà iná ẹ̀mí mímọ́ rẹ agbára rẹ àṣẹ rẹ ìmísí rẹ ìdarí rẹ Olúwa jẹ́ túbọ̀ sọ̀kalẹ̀ bó sọ̀kalẹ̀ jẹ́ túbọ̀ fara bó ṣe fara hàn lọ jẹ́ túbọ̀ fọ bó ṣe fọ lọ wàá túbọ̀ jẹ́ olùdarí àtàlákòóso gbogbo ju bó ṣe jẹ́ lọ ó bàbá ọmọ ẹ̀mí mímọ́ àyè nínú ayé ẹnì kọ̀ọ̀kan wa àtàwọn tí wọ́n bọ́ àti wọ́n wà bàbá ọmọ ẹ̀mí mímọ́ jẹ́ ká mọ jẹ́rìí wà láàyè rẹ jẹ́ ká yé ẹnì kọ̀ọ̀kan tó bọ̀ gba ìrírí ìyanu ayọ̀ ìrírí ayọ̀ ní gbogbo gbàdúgbò ṣe ń gbọ́ sẹ́bà ṣe níwájú rẹ kí ògùn yóò sì mọ̀ jẹ́ tiwọn Ọlọ́run alààyè agbàdúrà
ní orúkọ Jésù Kristi Olúwa wa. Àmín 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 ní orúkọ Jésù. Ẹ jẹ́ ká kọrin wa. Bàbá mi àti Ọlọ́run mi fún mi ní ìrànwọ́ rẹ tó ga jùlọ kí lérò ká gbogbo ayé pátápátá ó lọ́lá orúkọ rẹ ọba àwọn ọba. Bàbá mi àti Ọlọ́run mi tó ga jùlọ fún mi ní ìrànwọ́ rẹ tí kò lẹ́gbẹ́ o kí lérò ká gbogbo ayé lákùsí ibì kan lọ́lá orúkọ rẹ ọba ayérayé. Bàbá mi àti Ọlọ́run mi ọba àwọn ọba fún mi ní ìrànwọ́ rẹ tí kò lẹ́gbẹ́ o kí lérò ká gbogbo ayé lákùsí ibì kan o lọ́lá orúkọ rẹ. Ọlọ́run ògo adá gbogbo ògo padà sọ́dọ̀ rẹ̀ gba ọpẹ́ àti ìyìn títí láwọn ọmọ ènìyàn láwọn ọmọ orúkọ rẹ̀ ga nítorí pé wọ́n ti dá wa láre àwọn àwí kan kò sì mọ́ bàbá gba ọpẹ́ àti ìyìn ògo ní fún orúkọ rẹ̀. A gbàdúrà ní orúkọ Jésù Kristi Olúwa wa. Àmín 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 ní orúkọ Jésù. Oore ọ̀fẹ́ ti bàbá, oore ọ̀fẹ́ ti ọmọ, ti ẹ̀mí mímọ́ ó dá wa láre ó gbé wa ró ó sọ̀rọ̀ wa dayọ̀ àwọn náà gbó wa lọ a kò ní wálé mọ̀ lálẹ́ òkè lámọ̀ wà nínú ojoojúmọ́ ní gbogbo ọjọ́ ayé wa bẹ́ẹ̀ ni orí kò yí padà àṣọrùngùn ní orúkọ Jésù Kristi Olúwa wa. Àmín 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 ní orúkọ Jésù. Hallelujah méje. Hallelujah 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 hallelujah. Ògo fún àlejò.